báwo náà ní assalamu alaikum mo kí ẹ̀yọ́ ọmọ ya wa ẹ jẹ́ kọ́kọ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́dọ̀ gbogbo ẹ̀yin tọ́lọ́ ń lò ní èjìká tí ò jẹ́ kí ẹ̀wù ọbọ́ lórí inauguration Rabitatul A'immati wal Ulama'i Yorùbá land Edo and Delta tá a mọ̀ sí League of Imams and Alfas Yorùbá land Edo and Delta tí a ṣẹ̀ṣẹ̀ kó jáde tí a pè ní reformed Rabita a tó pè ní re-established Rabita a tó pè ní re-institutionalized Rabita èmi fún láwọn nicknames tó pọ̀ mo pè ní moving train nínú àwọn nicknames tí mo fún mo tó pè ní the kick and start mission. Those are the nicknames given to this newly established Rabita by my humble self kálọ̀ ọba fàlùbáríkà sí. A kí gbogbo ẹ̀yin àfáwa a kí gbogbo ẹ̀yin ọlọ́lá a kí gbogbo ẹ̀yin èèyàn dáadáa a kí bàbá wọn olúwo àtàwọn olóyè wọn a kí gbogbo ẹ̀yin mọ̀ọ́yàn tẹ̀ wá bàbá wa Sheikh Abdulwahid bàbá wa Madu Naja a kí wọn Alhaji wa Malabi Yusuf Adepoju a kí wọn a wá kí gbogbo ẹ̀yin bàbá àlédàkọ̀ nítorí àsìkò a kí yín tẹ̀ wá in person tẹ̀ yọjú a kí yín bẹ́ẹ̀ la kí gbogbo ẹ̀yin bàbá tí ẹ yọjú in absentia tẹ̀ ń jámọ̀ wípé bó ṣe yẹ kó rí nìyẹn wàláhì mo fàlà àbúrà la'natullahi ala al-kadhibina ẹni tí wọ́n ń parọ́ àtàyè àtọ̀run kọ́mẹ́jèrè àwọn èèyàn ń bẹ ní àwọn èèyàn ńláńlá ní ìlú àwọn èèyàn ńláńlá ní ayé nílẹ̀ Yorùbá lápapọ̀ tí wọ́n ń sọ fún wa wípé ẹ máa bá lọ ẹ̀yọ́ ọmọ yìí ẹni tí ó dájọ́ ìjà ìbẹ̀rẹ̀ lójú ẹ̀ ni so wá kí gbogbo yín bẹ́ẹ̀ látọ́ wá kí gbogbo ẹ̀yin mẹ́jẹ̀ ó bàjẹ́ tó jẹ́ pé èrò kó bàjẹ́ ni ẹgbà ṣùgbọ́n ọlọ́pàá lòyìn fún mẹ́jẹ̀ ó bàjẹ́ ṣẹ́rí ń tẹ̀yẹ̀ bá ń ṣe tí ò bá rí challenge kì í ṣe nǹkan gidi therefore lèmi ò ṣe kí n búyàn ẹni tó bá antagonize nǹkan tí n fẹ́ ṣe ẹni tó bá oppose mi kì í bú wọn èmi máa rí wọn sí mẹ́jẹ̀ ó bàjẹ́ mo wá pín sí méjì àwọn mẹ́jẹ̀ ó bàjẹ́ kan wọ́n máa gbèrò kó bàjẹ́ ṣùgbọ́n tí ó padà yọrí sílẹ̀ ni pé kò ní bàjẹ́ a mọ̀ pé wọn ní àwọn mẹ́jẹ̀ ó bàjẹ́ tó gbèrò kó bàjẹ́ ṣùgbọ́n tí ò bàjẹ́ àwọn mẹ́jẹ̀ ó bàjẹ́ kejì àwọn jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n criticize ẹ̀ pẹ̀lú sincerity wọ́n oppose ẹ̀ pẹ̀lú sincerity nǹkan yóò wá padà wá dọ́gba mẹ́jọ bàjẹ́ láwọn náà tí wọ́n gbèrò kó bàjẹ́ gbogbo èèyàn lákì nílẹ̀ Yorùbá Edo àti Delta Ọlọ́run bá dúpẹ́ fún yín ẹni pé lágbàtà ti ṣe inauguration yẹn àbí ibùn ká tó ṣe inauguration mi ìsàn kẹ́kẹ́ pa Rabita tí Ọlọ́run dálẹ̀ yìí akálàṣe mò ń kọ̀ọ̀kan in fact almost every day ni mò ń kọ̀ọ̀kan gan kódà mo lè kọ̀ọ̀kan méjì mo lè kọ̀ọ̀kan lẹ́ẹ̀mejì lójúmọ́ ń jọ mi nítorí wípé mo máa ń sọ fún yín wípé mẹ́ta ni téèyàn máa ń yá méjì dá ìkan ọ̀dá èèyàn máa ń yáwọ́ lórí kíkọ nǹkan tó bá jẹ́ ń tọ́ da èèyàn máa ń yánu lórí sísọ nǹkan ń tọ́ bá da ṣùgbọ́n tí ó jẹ́ pé kò sí béèyàn ṣe yá tó dáa ni kéèyàn yájú ẹlòmíì náà máa ń yáwọ́ tí ó kàn tí ò da o ẹlòmíì náà máa ń yánu tí ó sọ tí ò da o ṣùgbọ́n èèyàn máa ń yáwọ́ tí ó kàn tó da Ọlọ́run kì í yáwọ́ èèyàn máa ń yánu tí ó kàn tó da tí ó sọ tó da Ọlọ́run kì í yánu àmì ìtọ́ pé kò lè dá rárá oníkéèyàn yájú tẹ́yìn bá ti yájú tí wọ́n bá fi sọ pé ọ̀yájú lọ́mọ yìí tí ò lè ṣe pé wọ́n parọ́ mọ́ kò ń ṣe nǹkan dáadáa ṣùgbọ́n tó ń kọ̀ nǹkan dáadáa wá ní ó yáwọ́ bẹ́ẹ̀ sí wọn o ẹni tó ń sọ nǹkan dáadáa wá ní ó yánu so èmi máa ń kọ̀ nǹkan níwọ̀n bá bí ìmọ̀ mi ṣe mọ́ ní kéwu ni o níwèé ni o alhamdulilayi kọ́ lọ́fà àlùbáríkà sí. mo wá decide wípé bí àtáàkì ṣe pọ̀ tó before the inauguration and after the inauguration of the Rabita the League of Imams and Alfas Yorùbá land Edo and Delta I decided not to reply anyone mi ìfẹ́ sọ̀rọ̀ àwọn kan ṣépè èpè èmi láìkí ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń ṣépè yẹn torí pé ìkànnì méjì ni ó ṣẹlẹ̀ èpè tẹ́ ẹ máa ń ṣẹ́ yẹn ẹni tẹ́ ẹ̀ ṣépè fún tó bá deserve ẹ̀ Ọlọ́run gẹ́gẹ́ lọ́wọ́ ní kí á èpè yóò jẹ́ ó ṣẹ a jẹ́ pé èpè yẹn máa wà effective ẹni tó bá deserve èpè kan ṣépèlè tó bá ṣépèlè képe mú mọ̀nà Ọlọ́run lọ́wọ́ wà ní kí á èpè torí ẹ̀ lè pè é fi ṣe mistake àwọn bàbá wa lẹ́yìn wà wọ́n ní ogun ní máa sí ní mú èpè kì í sí ní pa so mo láìkẹ́ ẹ̀ máa ṣépè níkan nínú ìdí méjì nínú kọ́yá pàǹtà ìṣépè fún ó deserve èpè képe ò lè já ìkejì ni pé nínú kọ́yá pé ẹni tẹ́ ń ṣépè fún kò deserve èpè képe ò lè padà sọ́dọ̀ ẹni tí ó ṣépè n bá ti sọ pé kó padà sọ́dọ̀ ẹni tó ṣépè ṣùgbọ́n ànábì ti já mọ̀ pé èpè kèé lọ láì ṣiṣẹ́ àmọ́ kì í ṣiṣẹ́ kíṣẹ́ nínú kó lọ ṣiṣẹ́ lára ẹni tá a ṣe fún ìdàkánà ahàlàlàhà tẹ́ni ẹ bá deserve ńlá yakun ahàlàlàhà ẹni tẹ́ ṣépè fún tí ò bá deserve èpè yẹn tí ò mẹ́rì tiẹ̀ ta'udu la'natu ila la'in èpè yẹn ó padà sọ́dọ̀ ẹni tó ṣépè inú tèmi máa ń dùn tẹ́ ẹ bá ń ṣépè ẹ̀yin kan bẹ́ẹ̀ bú oríṣiríṣi èbú bẹ́sẹ̀ ń bú bàbá wa lẹ̀ ń bú ya wa
gbogbo àwọn èbúté náà bù yẹn ní tẹ́lẹ̀ ò ṣe kí n fèsì ẹ̀ ni pé tẹ́lẹ̀ bá ronú dáadáa tó bá ń bù yàn èyàn lè ronú oore látara èbúté ni ẹ̀ ń bù yàn lápèjúwe èmi àlùmídìí ọmọ ajígini mọ́lẹ́ni tó ń sọ wípé ajígini alátẹnujẹ ẹ dákun sí èbú nìyẹn òun gbèrò pé òun bú mi ṣùgbọ́n èmi rí èbú yẹn sí ìkẹ́ ọlọ́mọ mọ̀dúpẹ́ in tó nọ́bà ní kéèyàn tẹnu jẹ nǹkan tó bá ti ń di pé èyàn ti mú jẹun àbẹ́ èyàn fi rọ́bà jẹun kò lálàáfíà nìyẹn láti pè mí ní alátẹnujẹ kì í ṣe èbú èmi ò tó dúpẹ́ lọ́dọ̀ Allah wípé ọlọ́run kò ṣe tó o jẹ́ kí n wà nínú ẹni tí ó máa gbànà tó natural láti jẹ tó wá ní káwọn èèyàn máa pè mí sákèsí pé alátẹnujẹ mo dúpẹ́ so ìyẹn ò yẹ kó fàjà ẹlòmíì àlùmídìí wájú gíní ọ̀sáfẹ́ hàn mo wá wò pé ẹni tí ń sọ pé mo fẹ́ hàn náà kì í má ṣe pé náà fẹ́ pamọ́ àbọ̀ fẹ́ parẹ́ gbogbo ẹni tí ó bá jẹ́ pé náà fẹ́ pamọ́ nínú ayé tí ò ní hàn tí èyí ṣe pé fẹ́ parẹ́ ìkẹta náà ni ọ hàn díàfọ́ ẹni tó bá ń bú mi wípé wọn náà sáfẹ́ hàn èmi èrí sí èbú torí pé ìyàkúrò àkẹ́kọ̀ọ́ òdodo ní ń sọ bọ́ fẹ́ jẹ́ pé òdodo ń bẹ lára tiẹ̀ náà tó náà fẹ́ hàn tó náà tó bá lọ́wọ́ fẹ́ hàn which is tó fẹ́ parẹ́ àbọ̀ fẹ́ pamọ́ kò dẹ̀ tó fẹ́ parẹ́ àbí tó fẹ́ pamọ́ díàfọ́ ìhàn kú hàn ìhàn òfò ní kọ́lọ́mọ́jà hàn ẹni tí ó bá ń bú mi àwọn míì máa ń bú mi ajígene ìtọ́jẹ lọ ń wá mo wá máa dúpẹ́ pé ọlọ́wọ́ mọ̀ ṣe ẹni yìí mọ̀ sọ òdodo ọ̀rọ̀ òun náà ti ń sọ̀rọ̀ tó ní tẹ́ni ọjẹ́ ni mò ń wá kìí ṣe tí ọjẹ́ òun náà lòun náà ń wá o torí gbogbo wa la máa ń ṣàdúrà wípé ìtọ́jẹ la jíta ń wá ọlọ́mọdé àpàdé tí ọjẹ́ wá méjì bẹ́ẹ̀ sì ni inú kéèyàn wá tí ọjẹ́ àbí tí ọjẹ́ èèyàn kọ̀ wá yàn ọlọ́mọ tí ìjẹ tí ọjẹ́ wá mẹ́tì ìjọ ṣẹlẹ̀ báyìí ìtọ́jẹ tá à ń wá ọlọ́run máa gbàna rọrùn mo fún wa máa wà já gbàna kọ̀nà wa now mo decide láti ṣàlàyé ọ̀rọ̀ fún Sheikh Misbahudeen Az-Zaituni Al-Markazi afáwà dáadáa Sheikh Misbahudeen Az-Zaituni èmi Sheikh Misbahudeen Az-Zaituni mo sì ní ẹtí mo lè rí fín ìyìn tí ẹ̀ lè dàgbàlagbà kankan fín ṣùgbọ́n Sheikh Misbahudeen Az-Zaituni Al-Markazi àwọn tó wá ní ìwọ̀ kan lọ́dọ̀ mi táwọn gan ò mọ̀ ṣùgbọ́n torí pé èmi jẹ́ ẹni tí máa ń sọ ìwọ̀ mo láti fún wọn ní ìwọ̀ yẹn Sheikh Misbahudeen Az-Zaituni kana zamilan li akhi al-akbar Sheikh Ar-Rahil Tajuddin Ahmed Abdullahi Ajigini Sheikh Misbahudeen Az-Zaituni wọ́n ní ìwọ̀ pé mo máa fún gbogbo ẹni tí òun àti ẹgbẹ́ mi bá jọ ṣe akẹgbẹ́ mo máa fún ẹ ní ọ̀wọ̀ ẹgbẹ́ mi yẹn wọ́n ti ṣaláìsí ọ̀dọ̀ bàbá wa lágége ni wọ́n ti parí kọ́lọ́wọ́ akẹ́ bàbá Agége àwọn Sheikh Misbahudeen Az-Zaituni wọ́n jọ wà ní àti Sheikh wa Yahya tó kọ́ èmi ní kéwú ní mahad àti Sheikh wa Atifuli àti Sheikh wa Abdulrafi Zubair Al-Markazi so zamil ni zumala ni gbogbo àwọn tí mo sọ yìí so Sheikh Misbahudeen Az-Zaituni àwọn ọmọ mi lọ́nà yẹn wọ́n lè mọ̀ mí lọ́nà mi mo ọmọ mi lọ́nà yẹn èmi mọ̀ wọ́n lọ́nà yẹn wípé ẹgbẹ́ mi ẹ̀dẹ̀ mi kì í pè wọ́n lẹ́gangan bí bàbá ni mo máa ń pè wọ́n díàfọ́ mi ìlé kọ́kọ́ rí àgbàlagbà kankan fún ẹni nítorí pé mi náà sọ ọmọ èké ni máa ń rí àgbà fún so gbogbo wa ilé ìtàbájọ́ ń sọ̀rọ̀ àgbà kẹ́hìn ju àgbà lọ náà ni kọ́lọ́ oúnjẹ gbogbo owó tún dàgbà rẹ̀ sí ẹni tí òun náà ti kúrò ní 50 ọdún ẹni tí bá tún pè wẹ̀ lọ́mọ èké èyí tó ń gọ̀ ẹni tá a bá ń pínlẹ̀ láàmú pèrè àwa lọ́mọ èké lọ́dọ̀ rẹ̀ tó náà wà á máa lò wá bí ọmọ èké so Sheikh Misbahudeen Az-Zaituni wọ́n ní ìwọ̀ yẹn lọ́dọ̀ mi mo dẹ̀ fún wọn so kò ṣe pé mo fẹ́ fèsì fún wọn mo fẹ́ pè wọn sákèsí ni torí àmọ́ ṣe pé ní literary response ar-raddul adabi ìṣàlàyé ọ̀rọ̀ fún yẹn tó mú ẹ̀kọ́ lọ́wọ́ torí wípé èèyàn kì í dàgbà máa kí máa rìn akí máa rìn ààyè kan ni torí pé èèyàn wá dàgbà kó ló fi lè mọ̀ àfi kọjá kó mọ̀ tọ́mọ eke bá máa kí máa rìn ó lè júwe akí máa rìn yẹn fún àgbàlagbà tí ó bá máa kí máa rìn so Sheikh Misbahudeen Az-Zaituni disposition wọn lórí ọ̀rọ̀ Rabitatul A'immat wal Ulama Yorùbá land Edo and Delta yìí wọ́n rán yẹn sí wa torí pé wọ́n sọ wípé ẹ lọ bá ń sọ fún wọn wọ́n á wò pé well ẹnìkan wá sẹ́ndẹ̀ sí mi wọ́n á wò pé ìkan nínú àwọn méjì làwọn èèyàn pín sí àbí mẹ́ta làwọn èèyàn pín sí lórí ọ̀rọ̀ Rabita yìí àwọn tó dúró nídùú wípé conservative ni wọ́n ṣẹ́tẹ̀ ìbámu ẹjẹ́ conservative yóò nígbàgbọ́ nínú in tó ti wà tipẹ́tipẹ́ kódà bó ní the adjustment bó ní the reform bó ní the change kò ní fẹ́ gbọ́ irú àwọn ìlànà pè ní conservative kí ló mú yí kí ni sáwọn bàbá wa máa ṣe ní àwọn kan dúró bẹ́ẹ̀ kí sẹ́pà ní àwọn ọ̀dà but wọ́n wà conservative they believe in old things they believe in old ways of doing things they resist change they don't want to hear change they resist reformation they don't want to listen to it kódà bó wà more beneficial wọn ò ní fẹ́ gbọ́ àwọn kanu àwọn ìpín kejì lórí ọ̀rọ̀ Rabita yìí ó ní àwọn tó jẹ́ wípé mutaradidun náà ni wọ́n àwọn tí wọ́n fẹ́ máa wádìí àwàdógóńgó
kí wọ́n tó lè mọ̀ pé sọ́yẹ kíkíní yóò rí bẹ́ẹ̀ àbí ọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀ èèyàn gidi làwọn náà ẹ̀ẹ̀kan nìkan sọpẹ́ fẹ́ ṣe nǹkan táwọn èèyàn kẹ̀dẹ̀ gbà bẹ́ẹ̀ náà al-mutaraddidun àwọn yẹn tí wọ́n bá kọ́kọ́ bú wa èébú yẹn yẹ́ jẹ́ èébú ẹnu kò ní jẹ́ èébú tó dénú wọn irú wọn ò ní ṣépèlé wa irú wọn ò ní bà wá ló kọjẹ́ but wọ́n máa sọ pé kí la bá débẹ̀ ebi táwọn bàbá lọ́yẹ ká lọ join wọn ká jọ lọ ká bá wọn sọ̀rọ̀ ká wà pẹ̀lú wọn àwọn mutaraddidun àwọn kan wà bẹ́ẹ̀ àwọn yẹn they are truth seeker wọ́n ń wó dodo ìwódodo tẹ́ ìbá wá wó dodo ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ lèyẹn fi máa wó dodo ẹlòmíì yóò gbà ní aṣa wa ń wó dodo náà ní kí sípà ní ẹ̀rọ dá ọ̀dà mutaraddidun náà lákù sí ẹlòmíì ọ̀nà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ó fi wá òdodo tí ó fi dódodo mọ̀ ẹ̀ ní ilé kókò sí nígbà so kò ní jẹ́ lélẹ̀ kákó ṣùgbọ́n kò ní gbà ní aṣa kò ní gbà ní ebú àwọn mutaraddidun náà ti ẹ̀ dáa jù nìyẹn. It is not good to be dogmatic. It is never good to be dogmatic. Àwọn ẹnìkẹta àwọn ni munkirun ìntẹ́ ẹ bá yẹ wí kẹ́ẹ̀fọ́ dodo hàn wọ́n jù bẹ́ẹ̀ lọ kó dodo hàn sí ẹ jù bẹ́ẹ̀ lọ wọ́n ó yarí náà ni wọ́n wà máa ṣẹ́ ìpè wọ́n máa bú èébú wọ́n máa wá sọ pé àwọn ń gbìjà àwọn èèyàn kan wọ́n wà máa bá àwọn èèyàn kan jà táwọn èèyàn tí ẹ̀ ń bá jà yóò fi wá máa padà rí pé ń tẹ̀ nítorí rẹ̀ bá wa jà yìí ń bẹ lára àwọn èèyàn tẹ́lẹ̀ ń gbìjà gan. Lápèjúwe tàbá ní múnkìrì inú yín tó sàm yarí tó sàm bínú táwa ní kí ló dé tí bínú ilé tó báyìí lórí ọ̀rọ̀ abita ìtọ́wá ní torí àwọn àgbàlagbà ní torí bàbá wa Sheikh Adam torí bàbá wa Murtada Abdul Salam torí bàbá wa ẹlẹ́sìn mẹ́ta torí bàbá wa Basunu torí àwọn bàbá wa lókè àrẹ torí àwọn bàbá wa ní Ìwó torí àwọn bàbá wa lóṣogbo torí àwọn bàbá wa lẹ́dẹ̀ torí àwọn bàbá wa lẹ́gbàá torí àwọn bàbá wa Ìjẹ̀bú torí àwọn bàbá wa lọ́ṣun lòun ṣe ń bínú ní olè tó báyìí ló fi ń ṣépèlé àwọn tí wọ́n dáwọ́ bíta ilẹ̀ oníbẹ̀rẹ̀ wọ́n dẹ́ bá sí àwọn àgbàlagbà jẹ́ ní wọ́n láwọn gbé tuntun dé àwọn àbí olóèrè wípé ń tà ṣe yìí sótótó nú ayé wípé we reform we revive sótótó pé kéèyàn jẹ́ reformer sótótó ok wọ́n sọ fún akóńgbìjà Alhaji Àgbà torí pàwọn àtẹ̀sẹ̀ reformation wọ́n sọ fún akóńgbìjà Sheikh Adam torí pàwọn àtẹ̀sẹ̀ reformation wọ́n sọ fún wa wípé òǹgbìjà bàbá nímàdù òǹgbìjà bàbá lókè àrẹ òǹgbìjà Basunu òǹgbìjà bàbá wa Alákà òǹgbìjà gbogbo àwọn bàbá wa torí pé àwa ṣe reformation ní táwọn bàbá yẹn ṣe torí pé àwa reform ẹ̀ ló fi wá ń bú wa ló ń ṣépèlé wa Alhaji Àgbà ò reform kéwú kíkọ́ yẹn ṣé Sheikh Adam ò reform kéwú kíkọ́ yẹn ṣé bàbá máa dùn rìfọ́ọ̀mù kéwú kíkọ́ yàn sáà bàbá wa lókè ààrẹ bàbá wa níwò lẹ́gbàá níjẹ̀bú ṣé wọ́n rìfọ́ọ̀mù kéwú kíkọ́ yàn kí ló ní káyọ̀ pé tí gbogbo wa ta bá ń sọ̀rọ̀ táǹkì bàbá Sheikh Adam àmọ́ pé wọ́n ní al-Mujaddidul Akbar al-Mujaddidul Akbar the great reformer the great reformer Alhaji Àgbà reform ní kéwú kíkọ́ yàn àmọ́ ọdún wo ló bí Alhaji Àgbà ọdún wo làwọn yẹn ti ń kọ́ yàn kéwú qabla wiladati Alhaji Àgbà ọdún wo ni ẹbí Sheikh Adam sáwọn èèyàn tí máa kọ́ yẹn kéwú qabla wiladati Sheikh Adam Abdullahi Al-Alori ọdún wọn bí bàbá àgbà ní mahad sáwọn èèyàn tí máa kọ́ yẹn kéwú qabla wiladati Sheikh Murtada Abdul Salam alayhim rahmatullah lakin nígbà tí Alhaji Àgbà dé jaddada ta'lim jaddada asaliba ta'limi fakana fasara bidhalika mujaddidan nígbà tí Sheikh Adam dé jaddada asaliba at-ta'lim fasara bidhalika mujaddidan حتى كنتم تضيفون إلى تجديديته الأكبر تقولون في حق الشيخ آدم المجدد الأكبر إذا كان التجديد ذنبا إخوتنا إذا كان التجديد ذنبا فمن هؤلاء الذين ارتكبوا هذا الذنب قبلنا. That is a big and incidental question. Kó tó máa ṣépèlé wa kó tó máa bú wa ó yẹ kó bí ààrẹ incidentally wípé àwọn ajígẹlẹ àwọn ìmáàmù Ṣàpàtàrí àwọn mufti ilẹ̀ Yorùbá ọdún àdẹ́ta àwọn ẹ̀sìnìwà àwọn wàzírù àwọn gbogbo àwọn àfà àwọn kọ́sìm àwọn ìmáàmù Dawud àwọn gbogbo àwọn èyí tí wọ́n ṣe tẹ̀jìdìdù yìí kí ló dé tẹ́ fi reform torí ẹ̀ wọ́n jáde èpè lọ́ọ̀rẹ́ torí pé wọ́n reform àwọn wàá sọ fún incidentally pé àwọn bàbá wa lájọ ṣé reformation tálàjì àgbà ṣe sómi ni wípé wọ́n fi sọ wípé àwọn tó ti kọ́ yẹn kéwù ṣáájú wọn wọ́n fi báyé wọn jẹ́ reformation ti Sheikh Adam ṣe wọ́n fi míìnì wípé wọ́n fi báyé àwọn tó ti kọ́ yẹn kéwù jẹ́ reformation bàbá wa ní mahad ṣé wọ́n fi míìnì pé àwọn ti báyé àwọn tó ti kọ́ yẹn kéwù jẹ́ ṣáájú àwọn bàbá wa Karachi tán ni ilé kéwù Karachi wọ́n dé táì báyìí ni wọ́n ṣe tajdid ṣé wọ́n fi míìnì pé àwọn fi báyé àwọn tó ti kọ́ yẹn kéwù ṣáájú jẹ́ kàlà súnmọ́ alfu kàlà bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n yín tí ò lè jẹ́ odò àwa káàfin lè fi dáyé pè padà fún yín àbẹ́ èbú àbí máa ṣe ta ní ọ̀rọ̀ mi nǹkan mẹ́ta ni nǹkan àkọ́kọ́ ni pé ẹja fi ànábì tọ́jú aṣáájú gbogbo wa tẹ́lẹ̀ máa sọ fún wa pé sóṣojú wa ẹja fi òun sẹ́gbẹ̀ẹ́ àgbà láyé ìtàn sọ fún wa bàbá Alhaji Àgbà sọ ìbùlù kí sọ wọ́n fẹ́ nu ara wọn sọ in tójú wọn rí nítorí pé wọ́n fẹ́ reform
bàbá Sheikh Adam ọlọ́mọba akẹ́ gbogbo wọn wọ́n fẹnu ara wọn sọ in tójú wọn rí torí báwọn fẹ́ reform débi pé Sheikh Adam sọ tí mo gbọ́ báyìí pẹ̀lú etí àlùbáríkà mi yìí tí Sheikh Adam sọ pé láti bí 40 ọdún lẹ̀ yìí ni wọ́n ti ń pè mí lọ́mọ bú ọmọ bú ọmọ bú mo wá ń bi wọ́n léèrè náà pé sẹ́ǹtì ìkú ọlọ́mọ náà dì ṣe é Allahu Akbar Sheikh Adam alayhi rahmatullah ẹni tẹ́ bá sọ pé ebi náà dàbí mẹ́ta kọ Sheikh Adam yẹ wàláhì dídùn lòdùn là ń bọ̀ rẹ̀ jẹ́ kọ́ o tí ní oge náà tó gé jẹ́ o àwọn tó bí wa àwọn tó kọ́ wa ọ̀rọ̀ wọn náà ṣe sọ o dáadáa tí èsì pé àfọwọ́dẹnu bò sọ o ṣùgbọ́n ẹnu tó dáa jù ní kó jẹ́ pé ká sọ̀rọ̀ ọlọ́rọ̀ káwọn ẹni ẹlẹ́yìn náà sọ̀rọ̀ àwọn tó bí wa náà àṣídìkù yẹ àkìbáhù ìmútìdáhù lè mẹ́rì àlànàfíìsì yìí òdodo ní ṣùgbọ́n kòrò wọ́n ní òdodo wo òdodo tẹ́yẹ̀ bá sọ ń para rẹ̀ kọ́ wá mú ẹ̀yìn lọ́wọ́ òdodo ní lóòótọ́ ṣùgbọ́n ọjọ́ ẹ̀yìn òdodo ní ṣùgbọ́n sídìkù akbar ìdí àkọ́kọ́ ní táwọn òfin mẹ́ta kọ Sheikh Adam ìdí ẹlẹ́ẹ̀kejì ní wípé ibi táwa ti kẹ́kọ̀ọ́ wọ́n mẹ́jà wọn mọ̀ wípé gbogbo làfà ìdí ẹlẹ́ẹ̀kejì nu gbogbo làfà ẹni pé kò sí ọmọ lékéwù lẹ Yorùbá kankan tọ́jú ọmọ tẹ́wù tọ́mọ kéwù mọ̀ ń sọ o kì í ṣe tó lékéwù lórí kan o tó fẹ́ nu àbùkù kan Sheikh Adam hata ana min ahbabi Sheikh Adam Abdullahi lórí wala uridu min ahadin an yusaddiquni idha shi'tum kadhabuni saddiquni aw kadhabuni tasdiqukum iyaya aw takdhibukum indi fi haqqi Sheikh fi haqqi hubbi li Sheikh Adam sawa tí n bá ń sọ̀rọ̀ pé mo nífẹ̀ẹ́ Sheikh Adam ẹni tó bá lòun gbà mí gbọ́ àtẹni tó bá takò mí pé ọmọ pa lọ́dọ̀ mi bákan náà àwọn méjì ṣe jọrí torí wípé la utajiru ma'akum ẹ̀yin kọ́ mo ń bá sòwò lára Sheikh Adam ọlọ́ọ̀ ni mo ń bá sòwò ọlọ́ọ̀ sì ni mo tọ́lé òun alal asrar in tó pamọ́ ọlọ́ọ̀ nìkan ló mọ̀ tí n bá jẹ́ ẹni tó fẹ́rẹ̀ Sheikh Adam tí mo bá ń fẹ́ ní sọ pé mo fẹ́rẹ̀ wọn ìkẹ́kẹ́ ò pamọ́ fún Allah tí n bá wá jẹ́ ẹni tó fẹ́rẹ̀ Sheikh Adam tí mo bá ń fẹ́ ní sọ pé ìfẹ́rẹ̀ wọn ìkẹ́kẹ́ ò pamọ́ fún Allah so tẹ́ bá ń bú wa tẹ́ ṣe pèlè wa lasna bid'an a kì í ṣe àkọ́kọ́ kì í ṣe tí wọ́n tó tó minal mujaddidin lasna bid'an minal mujaddidin al mujaddiduna sabiquna lu'inu ala lisani liju alayi wal munafiqina àwọn ẹni àkọ́kọ́ táwọn náà kọ́kọ́ rí pé nǹkan tó wà nílẹ̀ ìdá ṣùgbọ́n ẹja tó ṣe báyìí kó tó lè dá sí àwọn alákọ̀ọ́rí náà ṣépèlé wọn I'm sorry wọn èsì alákọ̀ọ́rí àwọn tọrọ òye wọn ṣépèlé wọn therefore Sheikh Adam wà ṣàṣeyọrí alájà bá ṣàṣeyọrí bàbá máa ṣàṣeyọrí bàbá bá ṣàṣeyọrí àwọn bàbá lókè ààrẹ bàbá nífẹ̀ẹ́ bàbá nílò bàbá náà bàbá lóṣogbo bàbá lọ́kà bàbá méjìgbò wọ́n ṣàṣeyọrí tó ń tí bó ṣe jẹ́ wípé àwọn mu'ashirun náà wọn tí wọn ò tètè gbọ́ wọn yé tí wọ́n rò pé tuntun lọ́lọ́ gbé wáyìí àwọn èèyàn máa ń ṣépè lálájà àgbà ni pé àwọn máa ní ọmọ Kamaru tá a máa fẹ́ Kamaru tó gbé tuntun dé àwọn èèyàn ti Sheikh Adam gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ títí tẹ́ fi tiwọn dágége tọ́lọ sí dédé kádàrá Allah àwọn èèyàn ti bàbá àgbà àbùrù tábàbù salam ní máàdù wọ́n ti wọ́n gbẹ́gbẹ́gbẹ́ tí wọ́n fi tiwọn débi kádàrá Ọlọ́run ni wa kanu mujaddidin wọn ò sì ní ẹ̀ṣẹ̀ kankan lọ́dọ̀ àwọn èèyàn tajdidu náà lọ wọn ò sì bá tàwọn tó ṣáájú jẹ́ now ẹ wá jẹ́ ṣàlàyé Sheikh Misbah-ud-din Az-Zaituni ẹni Sheikh Adam wọn selfish inú mi dùn pé mo kọ́ láìtọ̀ọ̀pù kan láàárọ̀ yìí wàláì mo dẹ̀ ti kọ́ látòrú ni mo ti kọ́ láìtọ̀ọ̀pù yẹn mo dẹ̀ ti ṣíà rẹ̀ kí wọ́n tó ṣíà wáàsí tí Sheikh Misbah-ud-din Az-Zaituni kọ́lọ́ bá ṣàlékún orin wọn tí wọ́n fi sọ̀rọ̀ tí mo wá fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ fún wọn yìí nínú tí mo kọ́ láàárọ̀ mo sọ wípé rọ́bítọ̀ mo ní rọ́bítọ̀ deserves reinstitutionalization not personalization pé rọ́bítà nídìí ká mo ní rì gbogbo ìtẹ́ kàwé tẹ́ lẹ́kọ̀ọ́ tábà sọ pé rewrite ó mì ní wípé something has been written then we want to rewrite it tábà ní re-establishment that simply indicates that that thing has been established in the past they will now re-establish it mo ní Robita deserves re-institutionalization not personalization mo ti kọ́ láàárọ̀ yìí ó ti dọ́dọ̀ àwọn èèyàn gbogbo èèyàn ọ̀pọ̀lọpọ̀ ti rí kí n tó rí ọ̀rọ̀ Sheikh Misbah-ud-din Az-Zaituni kí ni túnmọ̀ lẹ́yìn mo ní Robita nídìí ká padà sọ́ di ìtọ́jẹ́ wípé gbogbo umma ló lé Robita lẹ́tọ̀ọ́ ká sọ wípé an individual or a small group of individual ló ní nínú write-up yẹn mo wá kọ́ wípé ẹ̀yin yẹn wá tẹ́ ń ṣe pé tẹ́ ń bèèrè lórí ọ̀rọ̀ re-establishment of Robita ẹ ṣe sùúrù mo wá ń appeal sí wọn persuasively mo ní ẹ ṣe sùúrù mo ní 1964 tí wọ́n dá Robita ọ̀lẹ̀ mo ní Sheikh Adam ni wọ́n ní àwọn ní Sohibul Ra'ayi àwọn ni wọ́n ní initiative tó dá yẹn kọ́ lọ́wọ́ kẹ́ bàbá undisputed fact ni undisputable náà ni undisputed náà ni kó fact ọ̀rọ̀ tó lórí ibú òjìyàn ni olórí rẹ̀ ò ní jiyàn pé mọ́níwá Sohibul Ra'ayi بالنسبة لتأسيس رابطة الأئمة والعلماء في بلاد يوروبا صاحب الرأي الفضل الأصلي راجع إلى سماحة الشيخ آدم عبد الله العلوري mo wá kọ́nù láìpọ̀ fún pé bàbá Sheikh Adam tó ń ti bó ṣe jẹ́ wípé wọ́n lè gbìyànjú
káwọn sọ kí ní ìhùn di tiwọn kí wọ́n personalize ẹ̀ ìsọ pé wọ́n lè personalize ẹ̀ tó wà bàbá tí wọ́n jọ ṣe mọ́ ẹ̀ gbọ́ ẹ mọ̀ kí ìsọ̀rọ̀ o ìsọ pé Sheikh Adamu lágbára àti lè personalize ẹ̀ o mo ní Sheikh Adamu lágbára àti lè gbìyànjú táwọn fẹ́ personalize ẹ̀ bọ́fẹ́ jẹ́ pàwọn èèyàn tí wọ́n jọ dòwò pọ̀ nígbà náà èso òmùgbọ́ o kò lè ṣeé ṣe ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ nítorí pé Sheikh Adamu wà selfless wọn wà selfish wọn personalize ẹ̀ àwọn ni wọ́n dẹ̀ lè gbìyànjú ẹ̀ láti personalize ẹ̀ bọ́fẹ́ pé kò lè ṣeé ṣe tó wà bàbá náà ìwé ẹsẹ̀ dídì nífa kánú yàtà bá dà lúnẹ̀ ìtì rọ́ọ̀mọ̀ báyìí náà fúnṣe ààyè gbọ́ ògúngbè gbé ni gbogbo wọn báyà sí ti rọrùn ògúngbè náà ń bẹ̀rẹ̀ o ọmọ inú ilé làwọn o Sheikh Adamu wọ́n lágbára àti lè gbìyànjú láti personalize ẹ̀ bọ́fẹ́ pé kò lè ṣeé ṣe ṣùgbọ́n nítorí pé wọn kì í ṣe alánìkànjọpọ̀ wọn personalize ẹ̀ wọn institutionalize ẹ̀ ni àwọn ẹ̀dẹ̀ ní secretary tó jẹ́ pé secretary gan ní ẹgbẹ́ Sheikh Adamu ní secretary àwọn ní secretary now mo sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀tọ́ túmọ̀ sí pé mo fọlá fọlọ́lá mo dẹ̀ sọ pé Sheikh Adamu selfish mo selfless Sheikh Misbah Zaituni àwọn náà sọ bẹ́ẹ̀ famala haban bihada Sheikh Misbah Zaituni ẹ wá ní àwọn àlàyé tó máa bẹ́ ṣe fún ni ó dàbí bàbá èèyàn gẹ́gẹ́ tó tiẹ̀ jẹ́ bàbá èèyàn tó bá sọ tí kò yẹ ṣe tè èèyàn èébú lè yẹn èébú ojú lè yẹn yá èèyàn lè ṣàlàyé bàbá tó bí yẹn gẹ́ tí ẹ bá ṣe bàbá tí fẹ́ máa ń sọ ọmọ rẹ̀ dẹrú bó ti kọ́ mọ́ nílà káyìí tó àfa èèyàn tó kọ́ èèyàn tó bá lọ sọ tí èsè tè èèyàn sí gbèsè ayé èèyàn ó yẹ kéèyàn lè ṣàlàyé fáfáà bí uslubin hakim tí ẹ bá ṣe àwọn àfáà tí wọ́n máa ń sọ pé ọmọ kéwú ọ̀sá gbọ́dọ̀ kúrò lẹ́rú láíláí léè tó tako the course ìpìlẹ̀ tẹ́ẹ̀ fi máa lọ torí ẹ̀ kéwú bẹ́ẹ̀ bá jẹ́ ẹrú tẹ́lẹ̀ tó bá ti lọ kéwú ó yẹ kó dọmọlúwàbí bẹ́ẹ̀ bá jọ́lẹ̀ tẹ́lẹ̀ tó bá ti lọ kéwú ó yẹ kó dálágbára bẹ́ẹ̀ bá jẹ́ ẹni yẹpẹrẹ tẹ́lẹ̀ tó bá ti lọ kéwú ó yẹ kó dẹni yìí Sheikh Misbah Zaituni ẹ wá ní Sheikh Adamu wọ́n ní kápá wọn lágbára kó dára bí tààlẹ̀ Yorùbá lẹ̀ láì ní fi lo àwọn kankan lẹ̀ Yorùbá tí ó jẹ́ pé àwọn ọmọ kéwú wọn nìkan ni wọ́n jọ dálẹ̀ Sheikh Misbah Zaituni babalá falasi irọ́ pátápátá gbà mí Sheikh Adamu ò ní kápá alayhi rahmatullah láti lè dára bí tààlẹ̀ tí wọ́n wá pè ní lábí tààlẹ̀ Yorùbá tí wọ́n wá jẹ́ pé àwọn ọmọ kéwú wọn nìkan ni wọ́n kò sí fún di mẹ́ta so Sheikh Misbah Zaituni ẹ̀yin tẹ́ bá gbọ́rọ̀ wọn ẹ máa bá ń falà sí ọ̀rọ̀ yẹn yìí máa mú ọ̀rọ̀ wọn jáde yìí sì máa ṣe nẹ́kìdù fún nẹ́kìdán adabiyan ijabiyan tó jẹ́ pé yubsiru al-a'ma wa yusmi'u al-asamma máa máa criticize àwọn ọ̀rọ̀ tí Sheikh Misbah Zaituni sọ ní the kind of positive and constructive criticism that will liberate everyone. Sheikh Misbah Zaituni ẹni Sheikh Adamu wọn selfish sahih wọn selfish bàbá yẹn gbìyànjú Ọlọ́run bá ní kẹ́ wọn bàjẹ́ ká wọ́n dàrú wọn selfish ana usadiquka wa uwafiquka fi hadha usadiqukum wa uwafiqukum wọn selfish wọn selfless but ibi tá wá gbà selfish Sheikh Adamu lọ kì í ṣe tiwọn wípé wọn selfish ni wọn fi dá rábítà lẹ yòó arábítà tó là yìí mọ wálé wùlà mọ́rì ilẹ̀ ló kọ àwọn nìkan àtàwọn ọmọ kéwù wọn nìkan tẹ́ wá fi wádà àwọn bàbá lámbàdàn tẹ́ fi wádà àwọn Ẹ̀gbá tẹ́ fi wádà Ọ̀jẹ̀bú tẹ́ fi wádà àwọn Ọ̀ṣun tẹ́ fi wádà àwọn Èkìtì láà nínú tá a fẹ́ kọ́ mọ́ ṣẹlẹ̀ ni pé a fẹ́ ká mọ́ set record straight bá a bá yin Sheikh Adamu táyìn bàbá Madu táyìn bàbá Bákí táyìn Alhaji Àgbà táyìn bàbá Bajigini táyìn bàbá wa Lókè Àrẹ táyìn bàbá wa Karashi táyìn bàbá wa Shamsu ní yíyìn òdodo tí wọ́n ní ìsìnkọ́kù rẹ̀ àti ìlẹ̀yìn wọn tán kò ní ìdí ká máa bùkún wọn kò ní ìdí kíkà ọjọ́ márùn náà ló ti níyì tẹ́yìn bá tó lé ní èèyàn pàtàkì ní ìka rẹ̀ ti di mẹ́fà wọ́n sọ fún pé olúgbòdì ní kẹfà wọn lọ mọ́ ẹgbẹ́ lọ́sípítù ni ìyàwó bàbá yìí àti wàhálà tó ṣe ń di mímọ̀ gẹ́gẹ́ téèyàn ò ní ṣàfikún téèyàn ò ní ṣàyọkù àlè ròyìn ẹ̀tàn torí pé àwọn yìí ni Ọlọ́run ṣe ní abàtẹ́ rọ̀gọ̀jì tó dọ́kọ̀dúró lọ́sẹ̀sẹ̀ díàfọ́ Sheikh Adamu ò lè dára bí tààlẹ̀ kọ́ wá jẹ́ nítorí pé wọ́n selfish kọ́ wá jẹ́ pé àwọn àtàwọn ọmọ kéwù nìkan wà dálẹ̀ tí wọ́n bá dálẹ̀ kò ní jẹ́wọ́ bí tátùlẹ̀ àyí mọ́ ti wá wúlà mọ́ ìmọ̀ ìdí àkọ́kọ́ nu mo fẹ́ kẹ́ kéèsì Sheikh Misbah Zaituni rọ́ọ̀bì tátùlẹ̀ àyí mọ̀ wàlíwùlà mọ́ yìí kò ní jẹ́ mọ́ ẹjẹ́ mọ́ ṣe mùtàrọ̀ sátù tàrífì fún yín rọ́ọ̀bì tátùlẹ̀ àyí mọ́ ti wàlíwùlà mọ́ yìí tó bá jẹ́ pé Sheikh Adamu fẹ́ dálẹ̀ tó bá jẹ́ àwọn ọmọ kéwù wọn nìkan àtàwọn nìkan tí wọ́n pè ní rọ́ọ̀bì tátùlẹ̀ àyí mọ́ ti wàlíwùlà mọ́ yìí Sheikh Adamu ẹ̀dá mẹ́tàzì ilẹ̀ pẹ̀lú yọ̀ǹda Allah tí ò ní bàjẹ́ ní 1952 Ọlọ́run wá ní kí gbogbo wọn pẹ̀lú òrí Sheikh Adamu jọ dárọ́ ìtàtúlẹ̀ àyímọ̀ alúlà mọ́ ilẹ̀ ní 1964 between 1952 to 1964 12 years interval ọdún méjìlá ṣé ọdún méjìlá tí Sheikh Adamu ẹ̀dá mẹ́tàzì ilẹ̀ gbogbo àwọn ọmọ wọn tí wọ́n kéwú wọ́n ti di àyímọ̀ káàkiri gbogbo ayé. هذا سؤال يجب وينبغي أن يتبادر إلى ذهن من سمع مقالة الشيخ مصباح الدين الزيتوني وأن يسأل نفسه كيف يكون الأمر كذلك. لا rọ́ọ̀bì tátùlẹ̀ yìí mọ̀ wọlé wúlàmọ̀ tí Sheikh Adamu bá fẹ́ gbàdálẹ̀ tẹ́wá ní wọ́n lè gbàdálẹ̀ kọjá wà táwọn kéwọ́n nìkan a wà ní láàrin dídá mẹ́ríkà sílẹ̀ àti dídá rọ́ọ̀bì tálẹ̀ 12 years ni ṣé 12 years ìtẹ́dálẹ̀ láàrin 12 years gẹ́gẹ́ so ti rẹ́sẹ̀ múlẹ̀ tán yányán bí bàbá wa ṣe fẹ́ ẹni ẹlẹ́ẹ̀kejì ni pé ọmọ mélòó ni wọ́n ti produce
graduate mélòó wọ́n ti produce tí wọ́n fi wá lè pọ̀ tí wọ́n fi wá lè ti di àyímọ̀ káàkiri báwọn tá a bá ṣe ìtìbárù wípé àwọn ọmọ kéwọn nìkan ni kí wọ́n jẹ́ wọ́n wà ní rọ́bì tátùlà àyímọ̀ wọ́n wúlò àmọ́ yẹn èyí nínú ìdí kejì tí Sheikh Adamu òfin lè ti bẹ́ẹ̀ Sheikh Adamu nílà àkáyè gan ọ̀rọ̀ ọba àṣàlùkò orí bàbá òun Sheikh Adamu ti mọ̀ wípé nǹkan ńlá níjẹ́ rọ́bì tátùlà àyímọ̀ wọ́n wúlò àmọ́ yìí Sheikh Adamu tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sa orí àwọn ọmọ ọlọ́mọ ẹjọ́ tọ́lọ́ ń lò wọ́n láti tó orí àwọn ọmọ ọlọ́mọ ṣe ni wọ́n ti wá sáré gbé àwọn ọmọ náà jáde pé àwọn ọmọ mi nìkan ni àìmọ̀ wàlíwùlàmá ó di méjì ìdí ẹlẹ́ẹ̀kẹta tẹ́lẹ̀ pé Sheikh Adamu ò lè dá dálẹ̀ àfikún wọn ṣe ní collective effort bá náà ni pé wọ́n ní rọ́bì tátùlà àyímọ̀ wàlíwùlàmá bíbí láti Yorùbá Èkó ní Sheikh Adamu ẹ̀dá Amẹ́ríkà sílẹ̀ sí sẹ́kù nìkan ní ilẹ̀ Yorùbá ṣẹ́tí pé lóòótọ́ Sheikh Adamu selfish but káàtì ẹ̀nà selfish ti bá ìfìrọ̀díyàn azumi pé káàtì ẹ̀wà náà selfish wọn ò ní dáadáa lẹ̀ lóko àwọn àtàwọn kéwọn nìkan wọn dáadáa lẹ̀ lóko gbogbo àwọn èèyàn òun náà ló fi lé náà sábà ọkọ̀ làbúdà dandan ni kí màdìmúnù nǹkan kọ́ náà sábà ọkọ̀ tá a sọ dandan ni kí ọkọ̀ tá a sọ nǹkan kọ́ náà sábà kọ́ńtẹ́ǹtì ẹ̀ náà rọ́ọ̀bì tátùl àìmọ̀tì wal ulama'i biladi Yorùbá أكانت ولاية لغوص وحدها بلاد يوروبا عندئذ لا حتى الآن إذن Sheikh Adam tí wọ́n jẹ́ sọ ibùn láàyè هذا التأسيس المبارك táwọn ètò wa tààwánà máa àwọn èèyàn tó bá jẹ́ pé tààwùn ò ní nítumọ̀ ní ìgbé ìfẹ́ dáadáa fún ara rẹ̀ gan tó bá jẹ́ pé òǹgẹ̀ lónìí bí Sheikh Adam ṣe dámẹ́kàsì ní o tààwánà máa gẹ̀rì bí bàbá àgbà ní máa dùn ṣe dáàlì máa dùn àwọn bí i Nàìjíríà kalẹ̀ yẹn tó yẹ káwọn àtàwọn ẹ̀bí wọn nìkan wọ́n ní o tààwánà máa gẹ̀rì Sheikh Misbahudeen Az-Zaituni mudir wa mu'assisu madrasati Nuni wal Qalam àbí mẹ́kàtí Nuni wal Qalam ni bẹ́ẹ̀ ṣe dátà sí ìṣúnlẹ̀ ta'awantum ma'a ghayrikum lásìyàmọ́ nǹkan tó wá jẹ́ àmà èyí wà sọ pé èmi nìkan ní ìdàdálẹ̀ thumma la ẹlẹ́ẹ̀kejì Sheikh Misbahudeen Az-Zaituni ẹni àwa tí adárábítà tá a rì dárábítà ilẹ̀ ẹ pè wá lólè wọ́n wò pé Sheikh Misbahudeen Az-Zaituni indi sheikhun في جميع النواحي أنتم عندي شيخ الأمر أنتم شيخ في الأمر أنتم شيخ في العلم أنا أحسبكم أن تكونوا شيخا يعني في الولاية ما هذه الشيخ إيواني قول لي نوا هذا كلام ثقيل تابعوا لأنه من دونكم في الأمر من دونكم في العلم من دونكم في التقدم والله لا نعتبره قولا ṣé mọ̀ pé ọ̀rọ̀ yẹn tóbi ibi tọ́rọ̀ ti jáde ló máa ń tóbi nígbà tí wọ́n bá wá ń perú wa lólè that is wrong accusation wrong allegation no matter what n tẹ́ lè rò pé ẹrù because n tẹ́ rò pé ẹrù yẹn màá sọ fún pé preemptation ni ẹ̀ ń tinú wa mọ̀rọ̀ ni ẹsẹ̀ dẹni kéèmọ̀ preempt ẹni torí pé wọ́n wá ń fẹnu sọ jáde pé àwọn ọ̀dá sí àwọn àgbàlagbà wo ẹ wá ascertain yẹn wípé meanwhile nínú wọn dẹ̀ dá sí àwọn àgbàlagbà wo Sheikh Misbahudeen Az-Zaituni adistata'tum an tudafi'u an hadha inda ahkamil hakimin tẹ́ bá rò pé kọ̀sẹ́ tí ó bí ń láyé kọ̀sẹ́ tí ó dọ̀rọ̀ ọdún mẹ́lọ́ láyé ẹ tóbi yes ẹ tóbi lọ́jọ́ orí ẹ tóbi yes ẹ tóbi nínú mímọ̀ ẹ tóbi yes ẹ tóbi pé àwọn èèyàn mẹ́rin ẹ tóbi ẹ ní jàlálà alistata'tum ya sama'ata Sheikh Misbahudeen Az-Zaituni alistata'tum an tudafi'u an hadha al-qawl inda ahkamil hakimin ẹni olè níwá ẹni akànfẹ́nu sọ jáde wípé àfẹ́ bá sí àwọn àgbàlagbà tànà jẹ́ ni ẹni in ti bẹ nínú wa gẹ́gẹ́ ẹ wá ń ṣe ìfẹsẹ̀ ọ̀rọ̀ rinlẹ̀ ẹ̀kọ́ kẹ̀kẹ́ ọ̀gbà bẹ́ẹ̀ ìmọ̀ látọ̀dọ̀ Ọlọ́run ọ̀gbà bẹ́ẹ̀ ẹ̀kọ́ tánàbí kọ́ wọn ọ̀gbà bẹ́ẹ̀ ẹ̀kọ́ òfin Islam kò gbà bẹ́ẹ̀ ẹ̀kọ́ òfin ayé kò gbà bẹ́ẹ̀ ẹ̀kọ́ òfin ìwà ọmọlúwàbí kò gbà bẹ́ẹ̀ ìrònú Yorùbá tó jinlẹ̀ kò gbà bẹ́ẹ̀ Yorùbá ní kí ni lágbájá wí làwí àyè sọ pé báyìí ni lágbájá wí làwí àyè sọ pé báyìí ni lágbájá fẹ́ wí kí ló dé tẹ̀ ń pè é mt wa Sheikh Misbahudeen Az-Zaituni mi ì sọ pé kẹ́ máa oppose you are entitled to your opinion ṣùgbọ́n ọ̀nà tí èèyàn mẹ́ta oppose nínú adab nínú literature nínú ẹ̀kọ́ ọ̀nà tí èèyàn mẹ́ta oppose èèyàn máa oppose lọ́nà tó fi jẹ́ wípé tí nǹkan bá wá lọ já sí dáadáa kò wá ní jẹ́ wípé èèyàn wà nínú ẹni tí ojú ọmọ tì tó bá bẹ̀rẹ̀ sí gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tó ti sọ lórí nǹkan yẹn it is good it is natural to criticize it is good it is natural to oppose it is good it is natural to resist but it is not good Sheikh Misbahudeen Az-Zaituni it is not good to authoritatively say what you are not sure of you are not sure of pé àtànfẹ́nu sọ pé àfẹ́ bá sí àwọn àgbàlagbà jẹ́ ẹ wá ní àníyàn wa aláǹtòun tàpàlìhúnà ìlà sẹ́ẹ̀mà àsìláàrù ni ẹ máa má àdìbára wuli insab nígbèrè ayàtà haddatha bi àkọ́bílẹ̀ ayàtà haddatha bi à ń sọ wípé àfẹ́ bá sí àwọn àgbàlagbà jẹ́ ọ̀dọ̀ wájú sáré sọ bẹ́ẹ̀ fún Sheikh Misbahudeen Az-Zaituni ẹni tó bá yẹ pé
ó ń sọ jáde nínú wa pé òun ò fẹ́ bá sí àwọn àgbàlagbà jẹ́ ṣùgbọ́n tó yẹ pé ń bẹ nínú rẹ̀ kó ń fẹ́ bá sí àwọn àgbàlagbà ń jẹ́ gbogbo tó náà bá dìjọ tó kójọ tó ṣe wàhálà kójọ gbogbo ẹni tí ó bàjẹ́ Ọlọ́run fi ti òun náà mo fẹ́ káwọn tó bá wà ń bẹ́ ọba ṣe àmì mọ́lá ahmed sẹ́kìnì yìí ń lọ dáadáa ṣé Miss Bawudeen Az-Zaituni ní ètò sọ kẹ́rì mọ̀ pé ẹni di kẹ́ẹ̀tú ọ̀rọ̀ ń sọ tó bá jẹ́ pé wà lára àwọn àfáà tó jẹ́ wípé tí wọ́n bá sọ nǹkankan tí wọ́n wá padà rí ìmíì tó yàtọ̀ sí tí wọ́n sọ wọ́n máa tó jáde sọ pé mo rò pé tó rọ́jọ pé lójú mi but ẹ̀yin ọ̀sọ́ pé ẹrù mọ́ ẹ̀yin tẹ́wà lọ dára bíta tuntun ilẹ̀ ẹ wá ń sọ jáde lẹ́nu pé ẹ fẹ́ bá sí àwọn tànà jẹ́ ṣùgbọ́n nínú ọkàn yín ẹ fẹ́ bá sí ẹran jẹ́ ni bólẹ̀ tí ní ìyẹn Sheikh Miss Bawudeen Az-Zaituni that is wrong accusation wrong allegation tó bá jẹ́ báwọn ọmọ kéékèèké ni àwọn ọmọ kéékèèké báwọn láìkè bútẹ́ láìkè pè tọ́ yẹ pé tí ẹ bá ṣe pa ọmọ bíi kálukú ti kéwu ni àbáníṣe pé wọ́n máa kọ́ ẹ̀rọ nílé kéwu wọn ni ṣùgbọ́n asámọ̀ pé bàbá rẹ̀ lè bímọ bú tó rà lára àwọn àdẹ̀bí ọlọ́run so àfáà rẹ̀ tí ọ̀pọ̀ àwọn ọmọ rẹ̀ lépè wọn àwọn ènìyàn lépè fúnra wọn so tó bá jẹ́ gbogbo àwọn ọmọ yẹn ni wọ́n pè wà lólè wọ́n ti pè wà ní gbogbo ohun tó jù bá ń lọ àwọn tí wọ́n ń gbọ́ pamọ́ bà wà ló kọjẹ́ àwọn oní nǹkan ṣe pẹ̀lú àwọn yẹn ẹni tó bá mọ̀ pé òun tó gbangba sùn lọ́yẹ kọ́ mọ̀ fi máa lépè kọ́ mọ̀ fi máa léèbú kó jáde sí gbangba kọ́ mọ̀ lo hidden identity kọ́ bà wà ló kọjẹ́ òun àtàwọn ẹbí rẹ̀ wọ́n jọ wà lórí social media báyìí tí wọ́n máa bẹ̀bẹ̀ bó fẹ́ jẹ́ pé kò tuntun lọ́dọ̀ ẹ̀yẹ kan kẹ́ máa bẹ̀bẹ̀ wọn àwọn mímu yín tá a bá yẹ tẹ́lẹ̀ múra kẹ̀kẹ́ lórí ọ̀rọ̀ ọ̀rẹ́ dá bàbá wọn ni ayé bàbá wọn ọ̀rẹ́ dá ni tá a bá padà rí wọn nígbà wọn bá sílẹ̀kùn ẹ̀wọ̀n fún ọ báyìí tí wọ́n wà á darálẹ̀ bí ọ̀pẹ tí náà mú tó wà á darálẹ̀ bí ẹni tó fi aṣọ tó fi ẹ̀gẹ́ sáṣọ ṣùgbọ́n tó jò wá pa tí wọ́n wà á rọmọ wọn lá tó wà á mọ̀ pé èmi lágbájá láì ẹni ló gbé mi láì mọ̀ pé bẹ́ẹ̀ ni a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run mẹ́jẹ ṣerú ẹ̀ láìláì yìí tí màá sọ pé ẹni ló gbé mi tí màá tó sọ láyé ọjọ́ ọlọ́run àtọ̀rọ̀ ànẹ́bí kéde pé yíwà báyìí ló kọjẹ́ èmi a'udhu billahi minash shaitanir rajim al-kayyis al-aqil yazinu qawlahu qabla an yatafawwaha bi ọlọ́pọlọ yóò ti ru ọ̀rọ̀ rẹ̀ yóò gbé síwájú yóò gbé sẹ́yìn yóò jọ ọ̀rọ̀ rẹ̀ kó tó sọ jáde ní òfin ní jẹ́ pé wọ́n mọ̀ gbà ní pàkọ́ ọ̀pọ̀lọpọ̀ káà mẹ́sàn pé lìsánúkà àsàdúkà ni ṣe tàbí bí kú ẹ̀ náà Sheikh Miss Bawudeen Az-Zaituni ìtọ̀rọ̀díyà ní gbogbo tí mo sọ kì í sẹ́yìn nìyẹn àwọn tí wọ́n máa bẹ́ẹ̀ bú tí wọ́n máa ṣe pé wọ́n máa báyìí ló kọjá ìṣẹ̀lẹ̀ tẹ́ bá jáde àwọn ọmọ tó fi làṣẹ wọn máa wọlé wọ́n máa ṣẹ́jú mọ́lẹ̀ pẹ̀pẹ́ wàláhì bá wọ́n forí jìnnì ìmọ̀gbà mọ̀ ń sọ ni èmi wà máa wò pé sakranu anta inda takulu wàlálà alikunta sakrana inda takulu hatta takhruja thumma taqul innaka la ta'rif annaka qultahu ayna aklukum nígbà tẹ́ ń sọ̀rọ̀ ṣé nasitum al-akla fi dakhil ثم خرجتم بغير أكل ثم بدأتم تتكلمون بغير أكل حتى تعودوا ثم تقولوا إنكم لا تعرفون ما تقولون عندئذ هذا عيب الإنسان العالم يزن قوله قبل أن يتحدث به onílàákàyè kọ̀ọ̀kan ní máa ké wẹ́wẹ́wẹ́ wọn ò kàn ní máa lélẹ̀ kó nílàákàyè ó sì máa kó láì yẹ̀wò náà Sheikh Miss Bawudeen Az-Zaituni mo fẹ́ kẹ́ ọ̀rọ̀ yẹn padà wípé láti pè wá lólè kò bójúmu هذا كلام ما شاء الله لا يناسب أمثالكم ọ̀rọ̀ ń kọ yẹrù yín kódà kẹ́ bínú sọ̀rọ̀ kẹ́ẹ̀mẹ́sẹ̀ ọ̀dà ẹ lè bínú sọ̀rọ̀ tó ẹ bá fíìlì pé bẹ́yìn ṣe fẹ́ ọ̀pọ̀ òṣìṣẹ́ fẹ́ criticize nù ẹ lè bínú sọ̀rọ̀ bọ́kọ̀ yẹ kẹ́ẹ̀ṣẹ̀ láti tági wa lólè it is uncalled for and láti mọ preempt wa pé ẹnu la kàn fi sọ pé àfẹ́ bá sí àwọn àgbàlagbà jẹ́ nínú yín gẹ́gẹ́ iṣẹ́ àwọn àgbàlagbà ẹ̀fẹ́ bàjẹ́ kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀ ọ̀dà gbogbo ẹnikẹ́ni nínú wa ìlú ẹnìkan kan lẹ́wọ̀ tó bá jẹ́ wípé lóòótọ́ níkàn fẹnu sọ pé wọ́n fẹ́ bá sí àwọn tànà jẹ́ ṣùgbọ́n tó yẹ pé nínú ẹ̀mí rẹ̀ ó wù kí sí àwọn tànà bàjẹ́ gbogbo tó náà bá ṣe wàhálà sí láyé Ọlọ́run jọ bàjẹ́ ṣùgbọ́n tó wá jẹ́ pé báwa ṣe ń sọ jáde lẹ́nu yẹn pé wallahi àwọn fẹ́ bá sí àwọn tànà jẹ́ ká níbẹ̀ náà ló dénú wa Ọlọ́run fi hàn gbogbo kálukú iṣẹ́ wa Ọlọ́run wà níjọ́ bàjẹ́ láíláí àwọn àbẹ̀wò àsìbẹ̀ Ọlọ́run ìjẹsẹ̀ wọ́n bàjẹ́ náà Sheikh Miss Bawudeen Az-Zaituni ẹ wá sọ wípé àwa lọ jí ọkọ̀ táwọn bàbá sọ tí wọn Sheikh Miss Bawudeen Az-Zaituni a pè nǹkan ní re-establishment ẹ lọ wádìí túmọ̀ ẹ̀ náà re-institutionalized ẹ lọ wádìí túmọ̀ ẹ̀ náà Sheikh ahyakumullah a sọ wípé a fẹ́ reform ẹ wá ní àṣẹ lè lọ́dọ̀ àwọn bàbá wọn kájọ lọ kọ́ máa Sheikh Miss Bawudeen Az-Zaituni a'anakumullah aslallahu sha'anakum ẹni àṣẹ lọ́dọ̀ àwọn bàbá wọn a ti lọ tàbí without number o tó jẹ́ wípé wọn ò tẹ ojú fún wa débi pé wọ́n tẹ̀ ní Sheikh Miss Bawudeen Az-Zaituni gbogbo táyì rò àwọn náà rò bẹ́ẹ̀ èmi tí wọ́n bá ń sọ̀rọ̀ yẹn alhamdulillah tá a bá ń sọ̀rọ̀ pé ọjọ́ orí èmi yìí sọ méke lillahi alhamdu níjọba yìí stáàdì 40 years níjọ́ káàkiri gbogbo ayé ni 50 tèmi ti lé kọ́lá kò sí jọ́ka ló lé 50 ti lé so tí rùmí ọba fi lé mọ́ tí mò ń ṣe àbádà khamsina kọ́dí kọ̀dá ìta hálà ìbán kọ́dí hánà àǹtàkì sórí kọ́dí hánà hátà ìlà bàlágà ṣúdà wù lọ́lọ́ sọ́nù kúránì wọ́n bàlágọ́ àgbà yìí sánà so téèyàn bá fi rírú àwa yìí náà níbi nǹkan àwọn yẹ kéèyàn ó lè wò pé ẹ wá o kì í sáwọn ọmọ kéékèèké làwọn tí wọ́n ń ṣe nǹkan yìí o ọ̀nà lèrò ń bẹ̀rù ọ̀nà lọ́kùnrin bọ́kùnrin Sheikh Miss Bawudeen Az-Zaituni máàlàn ẹ dákun máàlàn ìfẹ́ káwọn ọmọ kéékèèké tí wọ́n tún kéré jùlọ wà lọ kó wọ́n wá handùrú yín ṣẹ́rẹ́ mi bí ṣe wà yìí táwọn kéékèèké bá jáde tán pa pẹ̀rẹ̀pẹ̀ tí wọ́n bá ń bú mi wọ́n waste time ni o torí pé mi kì í bú yàn èébú èdùn mi pàápàá jùlọ èébú téèyàn bá ń rà àràbù kéèyàn sọ pé ta ni bàbá mi
ta ni bàbá rẹ ajínigbé ta ni bàbá rẹ ṣé bó béèrè pé ta ni bàbá mi ni iyún òun ṣe ń tó lè dìjà ọlọ́ba kí abazazili wọ́n ní mẹ́ni wà ní wàlíyù so mẹ́ni wà nẹ́bíyù mẹ́ni wà sheikh adam abdullahi alalori mẹ́ni wà sheikh ahmed abdullahi adigidi mẹ́ni wà sheikh ahmed din gbogbo bẹ́ẹ̀ bá tẹ kọ̀ọ̀kan mẹ́ni wà náà lè yé ìbẹ̀rẹ̀ so ta ni bàbá rẹ ṣe èbú àwọn ọmọ yẹn tí wọ́n béèrè pé ta ni bàbá rẹ yẹn dhalika mablaghuhum min al-ilmi bẹ́ẹ̀ ṣe mọ̀mọ́ àwọn ọmọ tí ò ní bíbí kéèyàn ní irú wa yóò ní bíbí ok tó wáyé pé à ní bíbí tọ́nà wa ní káyé ọmọ tọwọ́ wa mí dáadáa báyìí a jẹ́ pé a tó ju ẹni tó ní bíbí lọ́nu asá ti wà a jẹ́ wípé bóyá àtẹ̀wọ̀n rọ̀nu bí wọ́n ṣe lódùdú náà tẹ̀wọ̀n rọ̀ ńgbà àbá ní bíbí kalamu farik kéèyàn kan jáde kó sì sọ pé ẹnìkan ò ní bíbí kalamu gẹ́rù ma'kul kalamu la yurja sima'uhu min aqilin a gbọ́dọ̀ rí tí ká gbọ́dọ̀ ọ̀rọ̀ lẹ́nu ẹnìkan kó sọ pé ẹnìkan ò ní bíbí sọ́wọ́ àwọ̀ bọ́ ni wọ́n bí ṣé tó bá yẹ pé bàbá tiẹ̀ wá tóbi ju bàbá tèmi lọ ó ti wá mí ní wípé ìwọ náà tóbi jù mí lọ nù ok ẹ wá já tẹ̀ tún gbé lọ bí wípé èyí tẹ̀ mọ́ sọ pé èèyàn ò ní bíbí òun tán bàbá rẹ tó bá yẹ pé bàbá tiẹ̀ ló tóbi tó bá òun tó fi sọ pé tán bàbá ẹlòmíì tán bàbá tiẹ̀ náà orí ibo ni títóbi ti bẹ̀rẹ̀ lẹ́yìn yóò sá níbi kan tó ti pin tó bá pin lórí ẹlẹ́ẹ̀kẹwàá lọ́dọ̀ yín ẹnì kọkànlá sókè nǹkan which is pé òun ò jẹ́ nǹkan kan a jẹ́ wípé kí nǹkan jẹ́ nǹkan kò ní nǹkan ṣe pẹ̀lú ká máa sọ páǹkà gbogbo àlàmọ́ kẹ́nu kéwọ́ kò níbí náà máa ń ṣíìtà tẹ́ bá ti wá fẹ́ bẹ́ẹ̀ bú òdì tẹ́ fẹ́ sọ̀rọ̀ kọ̀rọ̀ ẹ wàá gbàgbé mímọ̀ limadha ta'allamna wa ma fadlu ilmina idha lam yufidna kullu ma nata'allam gbogbo àlàjẹ́ ọmọ pé kò níbí náà máa ń ṣíìtà ọlọ́run kọ́ bá ní sàlékún àlàáfíà mudirul markaz lónìí mo rántí ìjọ tí wọ́n gbé wá BCOS wọ́n wá yìn wọ́n wá ń fi Sheikh Adamu yìn wọ́n mo rí tójú Sheikh change mudirul markaz ńgbà wọ́n wá sọ̀rọ̀ wọ́n wá ní èmi fẹ́ kẹ́yàn ọmọ pé iṣẹ́ bàbá mi ó kọ bàbá mi èmi gan mo ti tó ṣe tààrífù ẹ̀ ọ̀yá èyí tẹ́ ẹ̀ mọ́ pé ta bàbá èèyàn ẹ jáde ẹ dìfẹ́ǹdì bẹ̀ tó bá jẹ́ pé dandan ni kéèyàn fi bàbá rẹ̀ ṣe fáàrí so tó ọmọ bá fi lè sọ wípé ẹ gbàgbé ẹ iṣẹ́ bàbá mi ẹgbẹ́ sẹ́gbẹ̀ èmi gan rèé a jẹ́ wípé kò ní mímì kankan kẹ́mọ̀ pé ta bàbá lágbájá náà ìtọ̀rọ̀díyà ni ṣé Miss Baudeen Zaituni ẹ tó wá sọ wípé tó mo bá yín rọra jọ́ tiẹ̀ lẹ́ni ẹ wá ní kí ló dé tá àwa ọkọ̀ mi ẹ kọ́kọ́ ní kí ló dé tá àlọ́dọ̀ àbàbá òun kájọ lọ́mọ ẹrú mọ́ kẹ́ ẹ̀ tó pè wá ní ọ̀yàjú ọmọ àbí ń téèyàn bá mọ̀ tí wọ́n bá wá ń wí ní wìkúwì létí èèyàn sẹ́ni èèyàn máa gbà ṣé Miss Baudeen Zaituni wọ́n mọ̀ pé mẹ́tí náà kọ́rọ́ dùlẹ̀ wà ana araftukum haqqal ma'rifa ana udhakirukum annani zurtukum yawman ayama kuntu taliban bil ma'had al arabiy najiri kuntum fi ijara badia inda idhin zadakumullahu rifatan wa barakatan zurtukum ana Abdul Hakim Abdullah kuntu taliban inda idhin wa qad assastum madrasata nun wal qalam وكنتم كان باديا مقركم عندئذ قبل انتقالكم الى اجا قال وما جكي اوري يوم قصي زرتكم سميتموني استاذا فقلت بل طالب وقلتم اتباع ما سيكون انت استاذ فرضيت به هذه واقعيه الشيخ Miss Baudeen Zaituni الله سالكم لي والله mo ní wọ kí paye ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni mo ní wọ kí n protect reputation mi ana min dimni awla alaskut la ẹni kí ló dé tá lọ bá wọn bàbá wọn ká lọ bá wọn do they want to see us sáà bàbá fẹ́ rí wa ada soal nínú law wọ́n pe kíni kan ní incidental question tẹ́bá ní lágbájá ọ̀pọ̀ mi lé mo pè lẹ́jọ́ wọ́n wà ní so wù àpẹẹlẹ fún kọ́kọ́ dáhùn so wù àpẹẹlẹ fún ni ó lè sọ bóyá ká sọ pé ká dájọ́ pé kọ̀kọ́ lé alọ́ mọ́ bá wọn bàbá wọn àmọ́ tí wọ́n máa sọ tó yẹ pé àmọ́ fi aṣọ kó ọ̀rọ̀ wálé ni nígbà tẹ́ ẹ bá ń sọ tẹ́ dá ọ̀rọ̀ lẹ̀ tán ni ẹ má dá ọmọ lóhùn ẹlòmíì ó ṣe pé ẹlòmíì ó sọ̀rọ̀ burúkú ẹlòmíì àwọn ọmọ rẹ̀ kíran àwọn olọmọ ọmọ 40 years ọmọ 50 years ọmọ 60 years ń bẹ nù wa o now ẹ wá ní kílódé àlè lọ bá wọn Sheikh Miss Baudeen Zaituni á lọ bá wọn o wọn tẹ ojú lẹ̀ fún wa débi pé wọ́n tẹ̀ ẹ́ ní now ẹ tó wá sọ wípé kílódé tá a fi mú ọkọ yẹn tá a fi wá sọ a ní bá a ṣe máa kéwú tó ẹ lá ní certificate o wọ́n ní certificate o pẹ̀lú fẹ́ mi yẹ pẹ̀lú certificate Sheikh Miss Baudeen Zaituni gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa sọ̀rọ̀ certificate ẹ̀yin náà yíṣu certificate fáwọn ọmọdé kéwú yìí ẹ̀ kàn sí mọ́ fáwọn ọmọ kéwú dáàlẹ́ kẹsì ni kí wọ́n máa lọ láì fún ọ ní certificate ẹ má jà ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ wá ń sẹ́kẹ́ wọ́n ní certificate o sọ ẹ̀kẹ́ sọ báyẹn ẹ sọ pé wọn ní certificate o ẹ sọ pé wọ́n máa kéwú o ṣùgbọ́n kéwú wọn ní wáyù ẹ wá ń fọ́ gbá orí gbogbo àwọn ọmọ tẹ wá kó rọra àwọn náà wá sọ pé ó lè gbé wiri Sheikh Miss Baudeen Zaituni wallahi makanatukum indana a'la min dhalik ana usarrih wala ukhfi alaykum shay'an hadha ma udmiru an taqulu mithla hadha fi haqqina thumma atba'ukum yusi'una ilayna al-adaba àwa nínú ọmọ yín bàtà yìí gẹ́gẹ́ sọ pé àwọn tí wọn lórí pé wáyù ẹ wá fọ́ gbá orí Sheikh Miss Baudeen Zaituni la mahlan ahyakumullah zadakumullah rifatan ẹ dákun bàbá ń bẹ́ tu orí máa ro àwọ ẹ dákun Sheikh Miss Baudeen Zaituni antum indana dhu makanatin aliya ọlọ́run ní sọ ìkàlẹ̀ láyè tó dá àwọn ọmọ tí wọ́n wá yípo yín náà wọ́n wá ń sọ pé àwọn gbéwìrì àwọn olè ẹni kílómítà àfi lo gbólóhùn mi
kí ló tẹ́ ti fẹ́ ká gbogbo mi ṣé kálímà rábítà àwọn bàbá wa ní kọ́kọ́ lù láyé sáwọn ẹ̀fọ́ mu ẹ̀ sáwọn ni wọ́n ní gbogbo tó bá lọ jẹ́ pé èèyàn gẹ́gẹ́ kọ́ ló produce ẹ̀ lọ́pọ̀ náà lọ mú bìkan ló sopọ̀ wọ́n mọ̀ sọ́kọ́ lómi ní òlè lù ok wọ́n dá University of Ibadan lẹ̀ lákọ̀ọ́kọ́ gbogbo Nàìjíríà yìí nígbà wọn fẹ́ dá University Ìlọrin lẹ̀ ṣé wọ́n pè ní nǹkan mìíràn ju University Ìlọrin nígbà wọn fẹ́ dá Ifẹ̀ lẹ̀ ṣé wọ́n pè ní nǹkan mìíràn ju University Ifẹ̀ wọ́n pè University ni rọ́bìtọ̀ náà lásán lẹ́yìn náà nítorí pé rọ́bìtọ̀ ni ẹni ẹlẹ́ẹ̀kejì torí pé àkí sọ máa lè afẹ́ rìfọ́ọ̀mù táwọn bàbá wa ṣe ni rọ́bìtọ̀ náà lásán náà Sheikh Ismail Zaituni alifidalika min aibin láì fi wọ́n lọ́wọ́ àánú yẹn ṣé gbogbo wa tá à ń kọ project lónìí ẹ̀yin mo mọ̀ pé olùkọ́ tíra ní mashallah ma jafa kalamukum wa ma adamunakum bẹ́ẹ̀ ṣe jẹ́ olùkọ́ nǹkan tó ẹ sọ kálímà tó jẹ́ wípé kìí ṣe pé ẹmú bí lẹ́yìn náà wá sọ́kọ̀ lọ́wọ́ àdì tíra yín ẹ sọ kálímà tó jẹ́ wípé kálímà yóò lágbára kọ́lọ́ sọ́rí èmi Misbahudeen Zaituni èmi náà ní mo rọ́ èmi náà mo sì gbé kalẹ̀ ló fi di tọ́jà yàbá Sheikh Misbahudeen Zaituni ẹ mẹ́jà jẹ́ nǹkan kan bò wá lójú anara hakika káwá mọ́ lè rí reality ṣé gbogbo project tá à ń kọ ṣé gbogbo wa project ọ̀sọ́ pé kéèyàn orò nǹkan kan lórí o wọ́n ní kéèyàn sàǹkàjọ káàkiri náà ni o wọ́n wá máa ṣe reference pé ọ̀rọ̀ tí wọ́n sọ yóò ibi báyìí mo ti mú o ṣé tẹ́lẹ̀ kábàtì kọ̀ nǹkan kan lórí nǹkan kan kẹ́lẹ́ mi ọmọ kọ̀ọ̀kan lórí ẹ̀ mọ́ tó bá tó ní gap tóun tó lè di tí yóò ní ìdọ́fà sí ti ó ti ṣáájú ẹni nìyẹn baba Sheikh Adam wọ́n dá mẹ́ríkàzì lẹ̀ ẹ mẹ́jẹ̀ á sọ wípé mẹ́ríkàzì kankan kárìjà Nàìjíríà ìdá sọ pé Nàìjíríà yìí ẹ wá dúró mẹ́ríkàzì tán ti dálẹ̀ láwọn ọmọ kẹ́hìn Sheikh Adam àtàwọn tó sọ ọmọ kẹ́hìn Sheikh Adam gan mẹ́ríkàzì ṣé ìyẹn wà gbọ́dọ̀ torí pé Sheikh Adam lọ́wọ́ kọ́ lo gbólóhùn mẹ́ríkàzì kẹ́hìn mi ọmọ lò mọ́ iyì Sheikh Adam gan ni pé alhamdulillah mo lo kálímà kan àwọn èèyàn náà sì bá mi lò so rọ́bìtọ̀ náà lásán náà gbọ́dọ̀ pé rọ́bìtọ̀ ni league of imam and alfas bíbí láti Yorùbá Edo and Delta ó ti sọ́wájú ó yàtọ̀ sí àwọn bàbá rọ́bìtà ọ̀nàm kálímà rọ́bìtà kálímà tó náà rọ̀bìyà sọ̀ngbàwọ́dá UI ilẹ̀ University of Ibadan sọ̀ngbàwọ́dá ti Èkó lẹ́wọ̀n ṣe pé ní wọ́n mọ̀ pé University of Lagos ìgbàwọ́dá ti Benin lẹ́wọ̀n ṣe mọ̀ pé University of Benin ìgbàwọ́dá ti Nasarawa lẹ́wọ̀n ṣe mọ̀ pé University of Nasarawa nítorí pé University of Ibadan ní akọ́kọ́ dálẹ̀ lọ́dún tó ti pẹ́pẹ́pẹ́ àwọn mí ń da university gbogbo tó bá jẹ́ pé irú rẹ̀ náà ni ó kọkàn náà wọ́n sọ Sheikh Misbahudeen Zaituni gbogbo bá jẹ́ pé nǹkan náà ni company factory yóò jẹ́ plastic factory eléyà jẹ́ wood factory eléyà jẹ́ cloth factory but factory náà ni ebe lọ mọ́ta ìnáwó múra ṣẹ́ríkà wash ṣẹ́ríkà kìnìkan company nígbà pé company ni wọ́n ò lè pè ní ẹ̀kẹ́jú company lọ so rọ́bìtà àlè pè ní ẹ̀kẹ́jú rọ́bìtà náà lọ fún di méjì ìdí aláàkọ́ torí pé rọ́bìtà ni sàmàìnáwó rọ́bìtà yàní sàmàìnà tàṣíṣà rọ́bìtà لأنه رابطة سمينا التأسيس رابطة لأن التأسيس رابطة أيوة ìdíkè nínú tàbí sọ rọ́bìtà ìdíkè tàbí sọ rọ́bìtà ní pé kó lè já sí wípé yes continuation iṣẹ́ àwọn bàbá ni tó pé rọ́bìtà làwọn bàbá wa ṣe àwọn èsì sọ máa lè èyàn gbà èèyàn gbà bàbá lòmí ilé lẹ́nu bẹ̀ ju bàbá tèmi lọ bá tèmi náà bẹ nínú kìlẹ̀ rọ́bìtà èyàn gbà èèyàn gbà wàfáà lòmí ilé lẹ́nu bẹ̀ dàfáà mi lọ wàfáà mi náà bẹ nínú kìlẹ̀ rọ́bìtà ọmọ Sheikh Ahmed Ajigini lèmi ọmọ kéwu Sheikh Murtada Abdulsalam lèmi so bàbá mi mọ̀ bàbá mi sọ pé àwọn lọ rọ́bìtà nígbà wọn wà ní ọ̀dọ̀ Ọ̀yọ́ nígbà wọn tó pé tí gbogbo bàbá mi àtàwọn bàbá gbogbo ọlá mẹ́sàn-án lọ rọ́bìtà nìbàdàn láti Ọ̀ṣun ṣé ọmọ bàbá wa ń bẹ̀rọ̀ sọ pé kí ni èmi ọmọ bàbá àwọn tó ń sọ̀rọ̀ torí pé àwọn tí wọ́n táwọn bàbá wọn ta sẹ́sẹ́ jù nínú rọ́bìtà gan ń kọ́ làwọn tẹ́ ń sọ̀rọ̀ fáwọn ọmọ bàbá wa tá ń sọ̀rọ̀ ọmọ Sheikh Adam gangan kò lè sọ bẹ́ẹ̀ ẹni tí máa fúyẹ́ lẹ́nu ẹ̀ láti bú bàbá èèyàn tí bàbá rẹ̀ bá jẹ́ nǹkan ni ìmọ̀ bú bàbá èèyàn ní ìsìnkú àmọ́ pé bàbá mi jẹ́ nǹkan ọmọ Sheikh Adam kan ò lè bú bàbá èèyàn torí pé ó mọ̀ pé bàbá àwọn jẹ́ nǹkan nínú ìgbàgbọ́ tó sì mú làákàyè lọ ni pé bàbá òjú bàbá lọ ọ̀dọ̀ rẹ ni bàbá rẹ ti tóbi ọ̀dọ̀ mi bàbá tèmi náà ló tóbi tó o bá bá ń gbà pé bàbá mi tóbi bàbá rẹ náà fi tóbi bó ti wù kí bàbá rẹ tóbi tó lọ́ọ̀ rẹ bí mi náà bá bá gbà pé bàbá rẹ tóbi ni bàbá mi ó fi tóbi lọ́ọ̀ rẹ bó ti wù kí bàbá rẹ tóbi lọ́ọ̀ mi iná fi sọ pé ìyẹ́ ẹgbẹ́ máa ń mọ iye ọmọ tó bí o wallahi àmọ̀tàn ìtàn inú ilé tó pọ̀ mọ́ inú ilé ni wá wallahi alazim àmọ̀ ìtàn wallahi alazim àmọ̀tàn so Sheikh Misbahudeen Zaituni ẹ wá ní kó wọ́n sọ fún wa wípé rọ́bìtà tá a dálẹ̀ wọn fẹ́lúọ̀ ni o Sheikh Misbahudeen Zaituni la hada za'mukum ẹ̀yin lẹ́rù bẹ́ẹ̀ za'mukum ìtàn ìgbà pé fẹ́lúọ̀ ọkọ̀ ẹ̀jẹ̀ kẹsọ́ fún yín ẹ sọ ẹgbẹ́ kankan tó jẹ́ ti ìsìlámù tí wọ́n dálẹ̀ tó mi àwọn bàbá rọ́bìtà tó báyìí àwọn òmìnira mímì ibú o àwọn ni wọ́n ń gba mímì ẹ tó bá gba mímì pé mímì táwọn ọmọ ní àwọn ọ̀dà òun ni pẹ̀lú àníyàn rẹ̀ wallahi àwọn òmìnira ní mímì ibú ṣùgbọ́n ẹ sọ ẹgbẹ́ kan tí wọ́n wá dálẹ̀ lájọ́ wọn ti dálẹ̀ tí èdè pé ìtọ́ni ọkàn tó ti pé tó ẹ̀ wọ́n ò nítumọ̀ tí wọ́n ń bá wọn fà bẹ́ẹ̀ sí bá wa fà yìí Sheikh Misbahudeen Zaituni wallahi in tó lé ní 500 èèyàn ló attend inauguration uqsimu yaminan billah gbogbo ẹ̀yọ́ ọmọdé pariwo kí pé wọn ò rérò àkọ́kọ́ sáà sọ fún ipa àpèrò èèyàn lápè ala ta'rifuna al-farqa bayna èrò àti èèyàn ni èrò àrèrò wallahi ní ọdún táwọn àrèrò ṣùgbọ́n èèyàn nígbà pé kéwù tí gbogbo àjọ kẹ́lẹ̀ lànà sọ pé wáyé dún kàá lè fẹ́ ẹwà náà pariwo tó rọ̀ ọ̀ká ti kéwù tẹ́ tó bá ti wá fẹ́ yí lé lórí ẹwà náà fẹ́ yí dànù wáyé fún kàwáyé dé wáyé dún kàá lè fẹ́ ní amúrú aná lẹ́bí gbogbo alájọ ké àpèrò àdẹ̀rẹ̀ ní rọ́bìtà yẹn but ààrẹ èèyàn mo wá fọlọ́wọ́ bàbúrà àwọn èèyàn tá a rí wọ́n já wáza khamsamia ẹjẹ́ ń lo kétù sí ìrọ́bùnú yorùbá àti képapọ̀ wọ́n já wáza khamsamia fil adad mo fi aláàbúra oúnjẹ èèyàn 500 láṣẹ
wàláhì ẹnìkan ò sì gbóúnjẹ méjì torí pé ó wà múná gbọmọ dídàn oúnjẹ wọ̀ wá tó débi pé àwọn tẹ́ jẹ́ kọ́mítì wa wọ́n tún wá láti lọ́ máa ra meat pie snacks fáwọn èèyàn so àpèrò èèyàn lápè so àrèrò ẹ̀yin tẹ́ sọ pé àrèrò níbi rọ́bìtà yẹn wàláhì níbi inauguration yẹn òótọ́ lẹ sọ àrèrò torí pé àpèrò èèyàn lárí torí pé èèyàn lápè now in tí ò tó wá yé ni pé Sheikh Misbahudeen Zaituni tí mo fẹ́ ṣàlàyé fún yín in tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé ẹni in tó fẹ́ẹ̀lì ni eré ìdò ni eré ọmọdé ni Sheikh Misbahudeen Zaituni eré ọmọdé kọ́ ẹ kó lórí ẹ̀ wàláhì ẹ kó lórí ẹ̀ kí ẹ ṣe eré ọmọdé in tí a mọ̀ pé kí ẹ ṣe eré ọmọdé ni wípé apè èèyàn wàláhì àrẹ èèyàn so ń ṣe Sheikh Misbahudeen Zaituni apè èèyàn wàláhì àrẹ èèyàn èyí nínú àpèrò wàláhì àrèrò òdì méjì ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ fi wá mọ̀ wípé kí ni èsè rọ ni wípé àsìkò òjò láṣẹ ọlọ́run òjòjò ọ̀dá wà láàmú Sheikh Misbahudeen Zaituni bí gbogbo àwọn mẹ́tẹ́ńtà kò wá sẹ́lẹ̀ mọ́ bí mo ṣe rò torí pé ìlé sọ̀rọ̀ àtàn ṣùgbọ́n yín tí ọ̀pọ̀lọpọ̀ míì máa rò tí mo rò pé wọ́n máa rò ọlọ́run. àsìkò òjò kúkú ni ó yọ̀rọ̀ pa wọn kó wá lè máa fún bú àwọn àgbàlagbà tó wọlé náà káwọn bú ẹni tó wà lókàwọn yẹn wọn. yọ̀rọ̀ pa láńjọ́ náà wọ́n máa ní kàrámà àwọn àgbàlagbà lọ́wọ́ jù sí kàrámà àwọn àgbàlagbà wọn bàkẹ́ jẹ́. alìlẹ̀ alhamd òjò ọ̀rọ̀ njọ́ náà òjò ọ̀rọ̀ pa wá nǹkan kan ọ̀dà wà láàmú ọlọ́run kúlù wẹ́dà fún wa ṣùgbọ́n ká lójó rọ̀ àwọn ọmọ tí wọ́n dá nǹkan kan mọ́ wọ́n tó wá mọ́ bíráàgì wọ́n àtúmọ̀ ní kàrámà àwọn àgbàlagbà lọ́rọ̀ jù pa wọ́n ṣé èbú wánu àbẹ̀yìn kàrámà àwọn àgbàlagbà tí bá ń ba nǹkan jẹ́ kìí ṣe kàrámà gidi ambele mboro pé òjò ọ̀rọ̀ pa wá èdèjì Sheikh Misbahudeen Zaituni tẹ́gbọ̀n pé kìí ṣeré ẹlẹ́ẹ̀kẹta tẹ́gbọ̀n pé ìṣeré ni wípé kí ló dé táwọn bàbá kí ló dé tẹ́ gba mímì tó báyìí adámọ̀ tẹ́ gba mímì lórí inauguration ni ẹjẹ́ ń sọ̀dí fún tẹ́gbọ̀n pé gba mímì gbogbo tí òfin ní ṣe ni wọ́n ṣe gbogbo tí òfin ní ṣe ni wọ́n ṣe Ọlọ́run wá gbà fún wọn kí ló ṣe àgbà hall ní UI wọ́n lọ dínà ń bẹ̀ àwọn ni wọ́n mọ̀ style táwọn lò àwọn ni wọ́n mọ̀ style tán lò ó kù ọ̀tún la àti gbà ògìlẹ̀ ti pẹ́ ó kù ọ̀tún la làwọn oníwọ̀lù pé wà pé tọ́ kò lè ṣe é ṣe mọ́ o kí ló dé àwọn èèyàn ní kí ló dé mo ní kí ló dé bò àti envisage wípé àtakò ọ̀wà àtúnlọ̀gbà ọ̀lù míì níjọ́ yẹn náà àti ìròyìn tàwọn kọ́gbà àtúgbà ọ̀lù míì níjọ́ yẹn Sheikh Misbahudeen Zaituni tẹ́gbọ̀n pé kí ẹ ṣeré o kẹ́ ẹ kó lórí ẹ o ò ní wípé wọ́n tó lọ di kódà wọ́n ń di tí ní nǹkan ṣe pẹ̀lú pé wọ́n tún wá lọ kéde nílé iṣẹ́ rédíò tó yẹ pé ní ó ń gbọ́jù ní gbogbo ilẹ̀ Yorùbá yìí ilé iṣẹ́ rédíò Àgídìgbò alálùbáríkà tí ọ̀gá wa Alhaji Oríyọmí Hamzat kọ́lọ́mọ́jẹ kàdọ́bàjẹ́ kápá yọmọ́ka tó ní wọ́n wá lọ kéde àmọ́ṣẹ́ ẹ̀mẹ́ta ọmọ lóhun láti fi sí àwọn èèyàn ìwé tá a bá rí èèyàn níjọ́ náà tí òjà arẹ́rù níjọ́ náà ní pé èrò máa bẹ̀rù àwọn tá a rí èèyàn ní àwọn tẹ́ni kí ló dé tẹ́ fi ń kéde pé ń táwọn ẹni ẹlẹ́ni láwọn fẹ́ ṣe ká má wà bẹ̀ wọ́n wá wá bẹ̀ àwọn èèyàn nu kì í ṣe èrò àwọn èrò lẹ́yìn tí wọ́n wá wọn tó bá yẹ pé wọ́n lọ ṣèkéde ni èrò ó ti pọ̀ jù ibẹ̀ wò lè bẹ̀rù now Sheikh Misbahudeen Zaituni wọ́n wá lé wa ẹ̀ ń wá ń sọ kí ẹ̀yọ́ ọmọ yẹn ń sọ kí pé wọ́n yà lé wọn ẹ̀ sì tijú ẹ̀ ń bá àwọn bàbá ló kọjẹ́ àwọn bàbá ò lé wa bọ́tà ẹni bá ṣáájú ẹni dọ́dọ̀ yẹ ẹni lọ rojọ́ fún yẹ ẹni ìyá ẹni lè ronú kó tó fúnni lóúnjẹ ni àwọn èso ọmọ ọdún lọ́dọ̀ àwọn bàbá òun ṣé bàbá rẹ̀ mọ́mú ilẹ̀ Ìbàdàn ní ìníwọ̀n lónìí mo fi aláàkúra mo lè gbéra ń sè kí n máa lọ ní bàbá rẹ̀ mọ́mú àgbàlẹ̀ Ìbàdàn wàláì tí wọ́n bá mi lálejò torí iṣẹ́ bàbá mi lọ́dọ̀ wọn àti àmọ̀lé iṣẹ́ tẹ̀mí náà sí lọ́dọ̀ bàbá mo lè gbéra ń sè kí n gba Òṣogbo lọ lọ́dọ̀ bàbá mi ìmáàmù àgbà bàbá wa Anímọ̀ṣàun lóṣogbo wàláì tàláì tí màá rí bẹ́ẹ̀ wọ̀ tí màá sunbẹ̀ tí bàbá fún mi lóúnjẹ nítorí iṣẹ́ bàbá mi lọ́dọ̀ wọn àti àmọ̀lé iṣẹ́ tí bàbá mi ti mọ èmi náà mọ̀ mo lè gbéra ń sè kí n gba ọ̀dọ̀ bàbá wa ìmáàmù Ọ̀yọ́ lọ wọ́n tẹ aṣọ pàdé mi báyìí ní bàbá ìmáàmù Ọ̀yọ́ pé ọmọ mi ló dé yìí mo lè gbé láǹsì kí n gbọ́dọ̀ bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ wọ́n tẹ aṣọ pàdé mi ní pé ọmọ mi ló dé yìí mo lè gbé láǹsì ẹyẹ yẹn kí n gba ọ̀dọ̀ bàbá wa Adékílé Kúnlẹ́dẹ lọ bàbá tẹ aṣọ pàdé mi ní pé ọmọ mi ló dé yìí mo lè gbé láǹsì kí n gba ọ̀dọ̀ Dr. Abdulwahid Lókè Àrẹ bàbá wa Lókè Àrẹ tẹ aṣọ ọlẹ̀ dèmí báyìí pé ọmọ mi ló dé yìí mo lè gbé láǹsì kí n gba lẹ́sì lọ àwọn èèyàn wálé bá súnmọ́ tẹ aṣọ ọlẹ̀ pé ọmọ wa ló dé yìí mo lè gbé láǹsì kí n gba Òkè Adú lọ mo lè gbé láǹsì kí n gba Mẹ́tàlá lọ mo lè gbé láǹsì kí n gba Ẹdẹ lọ lọ́dọ̀ bàbá Sàláwùdí mo lè gbé láǹsì kí n gba Ọdẹ Òun lọ lọ́dọ̀ bàbá wa Àlàbí Òkìtìpá mo lè gbé láǹsì kí n gbé lọ́dọ̀ bàbá wa Àlàbí náà ni mo lè gbé láǹsì kí n gba Ìwó lọ Ìwó tí wọ́n tẹ̀ sọ́lẹ̀ mo lè gbé láǹsì kí n gba ilé bàbá wa Sheikh Abdulrazak àgbànú ọmọ kí Sheikh Adam ní Ìwó wà wáyé níbẹ̀ wọ́n tẹ̀ sọ́ pàdé ìbáraẹni pé ọmọ wa ló dé so ẹ̀yin máa ń tún bíláàdì pé àwọn bàbá lé wọn ẹ̀sìn ẹ má bá àwọn bàbá ló kọjẹ́ àwọn bàbá gbọ́n rẹ̀ dé ni yóò sì padà kíyà sáwọn bàbá pé ọmọ wa ni wọ́n fi wọ́n lẹ̀ ẹ wọ́n ń sọ pé wọ́n lé wa ok aláfẹ́sẹ̀ nǹkan ní UI mo wọ́n dún gbò kámẹ́rì ṣe bẹ̀ àwa lọ sí lórogún ẹ̀yin tẹ̀ gbé bàdàn ẹ̀ wọ́n bá sọ fún wa níbo ni UI sórogún tẹ̀ bá dún UI báyìí yóò máa wo orogún náà kan ṣé wọ́n wá lé wa nù kò sọ̀rọ̀ mọ́ni ẹ wọ́n ṣe àbùkù ní kẹ́ ẹ náà sọ pé àwọn bàbá ń gan lé wa tẹ́ ẹ bá sọ pé àwọn bàbá lé wa ṣẹ́ṣẹ́ rí àwọn bàbá ṣe o àwọn bàbá ò lé wa ẹni tí lọ kéde ọ̀rọ̀ tí wọ́n ń bọ̀ mo fẹ́ yẹjú àwọn nǹkan kan tó pé kéde ó tó jáde sọ̀rọ̀ màá ti kọ́kọ́ ṣe iṣẹ́ abẹ́nú ẹni tó lọ kéde ẹ mẹ́ta àwọn ọmọ lóhùn kankan ẹ kì í ẹmu kì í só rẹ̀ ẹ kì í ẹmu kì í ṣe o rẹ̀ ẹran onípẹ̀ ibi tẹ́mi àlùkùdí ọmọ ajígi ní bá dá sí ajá tí wọ́n parí ìlí ẹnu rẹ̀ ọ̀sẹ̀dẹ̀ ìyìn tí ìfẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ torí wípé èèyàn máa ń ní onítìjú èèyàn máa ń ní aláyàfi tọ́rọ̀ bá ṣẹlẹ̀ bó ti kọ́ ògbóná tó láàbí tí sọ̀rọ̀ lọ́bẹ̀ àwọn tí wọ́n lọ kéde ṣùgbọ́n àwọn bàbá ò lé wa o ẹ lọ ọ̀dọ̀ àwọn bàbá wẹ́rẹ́ obìnrin pa wa ọmọ wọn ni wa o so UI rẹ̀ ti já ṣe àwa lọ sí lórogún ẹ wá ní wọ́n lé wa tẹ́ bá ní wọ́n lé wa wọ́n lé Àlàjì Àgbàna
kọ́lọ́wọ́ tó mú ẹdú tẹ́ bá ní wọ́n lé wa wọ́n ní Sheikh Adam náà kọ́lọ́wọ́ tó mú ẹdú tẹ́ bá ní wọ́n lé wa wọ́n ní bàbá mi náà wọ́n lé bàbá Madu wọ́n lé bàbá Paki wọ́n lé bàbá lókè àrẹ wọ́n lé bàbá lókè adu so ajẹ́ pé tẹ́ bá tún ní wọ́n lé wa last time bíi mìíràn kí n tún ṣe tí a ní tuntun lè pé lílé wa bò so mo abẹ́sẹ̀ ui mo jásẹ̀ ui àwọn àdìsẹ́ lórogún ní the same straight line the same street báyìí náà ni tẹ́ ẹ bá gbé ui báyìí yọ ọmọ orogún tá a ti ṣe nǹkan ìlọ́ọ̀kan so ṣé bisimilayi jìnnà ṣètò ni intanet kan sọ tí mo reason sí tí mo dẹ̀ rí pé ó make sense òun ni pé ọ̀rọ̀ bàbá Olúwo mo fi Ọlọ́run bá búra fún ṣé bisimilayi jìnnà ṣètò ni mistake tí àwa náà ti ṣiṣẹ́ lórí ẹ̀ òun ni pé bàbá Olúwo sọ pé àwọn tàná wọ́n fail àwa wá fún wọn ní excuse pé kì í ṣe àwọn tàná gẹ́gẹ́ tí wọ́n lọ ní à ń sọ àwa fún wọn ní excuse gẹ́gẹ́ bí Islam ṣe gbé wá pé ká gbà wípé àwọn tí wọ́n wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni bàbá sọ wípé ọwọ́lẹ̀ kánwá ní ọwọ́lẹ̀ ń wọ́lẹ̀ fail wọ̀ tẹ́sán ó kí àwọn náà àgbẹ̀ àwọn bàbá wò fail wallahi we are very sorry to the entire umma on behalf of bàbá Olúwo we are very sorry pé bàbá Olúwo lo kálímà fail wọ̀ àwọn tàná wọ́n fail tọ́ọ̀yàn bá ń sọ̀rọ̀ ẹnu máa gbéyàn àwa tọ́lọ̀ ń máa sọ pé ká máa fi gbogbo ara sọ̀rọ̀ náà àwa náà yẹ ṣe mọ̀lẹ́ríkà àná náà làwa náà rí gbà táì fi sọ̀rọ̀ káwa sọ pé agbákan lọ́dún ní sọ náà ní gbogbo tí mo sọ yìí nìsí kẹ́nìkan wá ní ẹgbẹ́ mo ṣe ṣé bìsọ́ tún ní rí sí mi is a more or less father for me so yìí sọ pé tó bá gbé kẹ́nìkan wá sí pé lọ́pọ̀ kámẹ́rà ojú adídé kọ́ wa sọ pé kí ṣé bìsọ́ tún ní wọ́n má bínú lá kí ni mo sọ tí sọ pé wọ́n má bínú torí pé mo sọ tí mo fẹ́ sọ kọ́bílà àtàhàdàfẹ́ kí tó máa sọ so we are very sorry the entire woman we are very sorry on behalf of Baba Olúwo the entire Yorùbá people Edo and Delta we are very sorry on behalf of Baba Olúwo pé wọ́n sọ wípé àwọn tàbí fail wọ̀ ìtẹ́mìnì ọ̀rọ̀ yẹn kàn kiri wallahi àwọn Baba Olúwo náà gbọ́dọ̀ sọ pé àwọn bàbá tàbí fail ọ̀nà wọn bàbá fail àwọn bàbá tàbí fail àwọn bàbá tí wọ́n rí àwọn manage tí Sheikh Adam ó jókòó tí bàbá Madu ó jókòó tí bàbá Bájí ó jókòó tí bàbá lókè àrẹ ó jókòó tí àwọn bàbá níjẹ̀bú níkàrẹ́ lẹ́kìtì lóńdó lákòókò tó jẹ́ pé wọ́n ní àwọn differences tí wọ́n wá rí àwọn manage tí wọ́n jọ pawọ́pọ̀ ní di fundamental àwọn bàbá ò fail o àwọn bàbá wa tí wọ́n wá sọ̀sídì wọn náà tí wọ́n wà mẹ́rin náà yìí wọ́n fail dandan ní gbogbo wa náà ti mọ̀ wípé gbogbo ntọ́lọ̀ ń bá ní kọ́ lágbára ńgbà kan yọ dọ̀lẹ́ ńgbà míì ìyẹn náà ni ó fi jẹ́ wípé tí igi bá wù báyìí tó ń dàgbà tó ń léso tí igi wò fi ní kú yẹn ni kó tó ní ẹ tó torí pé bọ́ba ti ń dàgbà ní ọwọ́ wọn máa dàgbà ní ọmọ rẹ dànù ẹ tó ní ó tó máa replace nǹkan ẹ̀ so we are very sorry on behalf of Baba Olúwo wípé wọ́n sọ pé failure àwọn bàbá tàná wọ́n fail wọn àmì nẹ̀bẹ̀ mo gbà wípé tí Baba Olúwo náà bá padà gbọ́rọ̀ yẹn wọ́n padà tó sọ pé in táwọn sọ àwọn òmìnir bá bàbá tàná fail o Alhaji Àgbò fail Sheikh Adam fail Baba Madu fail Baba Jide fail Baba Badu fail bàbá olùkọ́ àgbà fẹ́ẹ̀lì bàbá ok nígbàgbọ́ pé Olúwo lè ní ní pé àwọn bàbá fẹ́ẹ̀lì ní pé olùkọ́ àgbà bàbá Olúwo ni wọ́n jẹ́ àwọn ọmọ olùkọ́ àgbà lónìí bàbá Wàzírù bàbá pòfẹ́sọ̀ gbogbo àwọn mufti yẹn àwọn àfáà bàbá wa Olúwo ọmọ olùkọ́ àgbà níwọ̀n olùkọ́ àgbà sì wà nínú àwọn bàbá àtàná Olúwo lè ní ní pé àwọn bàbá àtàná fẹ́ẹ̀lì o torí tó bá lára ẹjọ́ ń gọ̀ ó yẹ kọ́gbà kó ti bàbá wọn mọ́ but ẹnu máa gbé yẹn we are very sorry once again on behalf of Baba Olúwo for using the word failure for our Islamic past heroes. We are very sorry. So, Sheikh Bismillah Dina Zaituni, Allah Sanu, Allah Badwawa, Aqulu Hada, wa Aktafi Bihada, Aktafi Bihada Qadar, Hatta A'uda. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.